الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله سبحانه وتعالى ترى كاتب فاشجر محمد صلى الله عليه وسلم إليني Alaye Ranpe lórí ọ̀rọ̀ ó ṣe salatul khawf kò ṣe salatul khawf eléyìí alákèésí yìí látara ọ̀rọ̀ kan tí mo gbọ́ lálẹ́ àná. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ní ẹnu bàbá omi tí wọ́n ń sọ̀rọ̀ nípa salatul khawf. Ìdí tá a fi wá fèsì lórí ẹ̀ ní ráńpẹ́ òun ni ọ̀rọ̀ wọn tó wá nínú ọ̀rọ̀ náà pé challenge ẹni tó bá fẹ́ látakò fáwọn lórí ọ̀rọ̀ ń táwọn tú kẹ́ni náà béèrè àwọn wà kó tírà jáde tó bá wá dì bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n padà kó tírà jáde ni ẹ̀yìn la fi wò pé yóò dáa ká bọ́ta ká throw challenge ni nígbà tó bá sì jẹ́ pé àwọn gan fúnra wọn ni wọ́n pèpè fún kò sí tó burú ń bẹ̀ fún ẹni tí ó bá jẹ́ wípé ohun tó mọ̀ dá lójú kóhun náà jáde òun ló fà á. sàásì ti máa rí bàbá omi pẹ̀lú àwọn oríṣiríṣi ìtìjáhàt tí wọ́n máa ń ṣe fún àwọn onísúnnà níbi àtakò fáwọn onísúnnà. Èyí tí mo kọ́kọ́ gbọ́ ṣáájú òun níbi tí bàbá ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ibn Uthaymin, Ibn Baz, Al-Albani tí bàbá yìí ń wọ́n gbogbo wọn síná ọ̀nà yìí. Mo kọ́kọ́ fẹ́ ní gbólóhùn lórí ọ̀rọ̀ yẹn àmọ́ nígbà tí mo tún gbọ́ ọ̀rọ̀ bàbá yìí ṣáájú mo realize wípé bàbá yìí bùkátà sí kí wọ́n tú àwọn tírà àwọn yẹ̀wò dáadáa. Pé bí èèyàn bá ti ní àgbọ́yé ẹ̀sìn dáadáa ó ṣeé ṣe kí èèyàn rò bóyá ìjà lòun fẹ́ jà àtakò kan lòun fẹ́ ṣe fáwọn èèyàn kan kó wá padà wá di wípé èèyàn máa wá fẹnu wa rọ́ọ̀fù. Torí nínú àlàyé tí bàbá yẹn padà mú wá òun ni wípé wọ́n ń pe àwọn àfáà wọn wọ́n ń pe àwọn bàbá kan ní ẹlẹ́bọ wọ́n ń pè wọ́n lóní bídà. Bàbá náà wá fẹ́ ó fẹ́ fèsì padà. Nígbà tó fẹ́ fèsì padà ni bàbá náà wá ní Albani àwọn ará náà ni wọ́n, Ibn Baz ọmọlé náà ni wọ́n, Ibn Uthaymin gbogbo àwọn ará wọ́n ṣàwọn gbogbo wọn síná lọ. So látara pé àwọn náà fẹ́ retaliate wípé wọ́n ń pa àwọn kan lóní bídà. Ibẹ̀ ni màá kọ́ gbé àkíyèsí mi kó tó rí pa lọ sórí ọ̀rọ̀ èyí tí wọ́n náà fẹ́ throw challenge lé lórí. So táwọn ó dẹ̀ dúró láti fèsì fún gbogbo ohun tó bá wù kó kó jáde gbogbo ohun tó bá wù kó kó jáde làwọn arẹ́dẹ̀ àti fèsì sí lórí. Àmọ́ ká sáré pa àkíyèsí nì òun ni wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó advice wa ní pé bẹ́ẹ̀ èèyàn kan bá sọ fún ọmọ ìyá rẹ̀ wípé káfíìrì ni wọ̀ yìí bí èèyàn kan bá sọ fún pé lágbájá o kèfèrí ni wọ̀ yìí An-Nabi sallallahu alaihi wasallam faqad ba'a bi ahadihima al-kufr. Ìjẹ́ kèfèrí yẹn yóò ṣẹlẹ̀ sí kan nínú àwọn méjèèjì. Ìmọ̀ ẹni tí wọ́n sọ sí wípé kèfèrí ni ẹ kó di kèfèrí àbí kó jẹ́ pé ẹni tó sọ fún yàn wípé lágbájá yìí kèfèrí ni bẹ́ẹ̀ ni náà ò bá ti jẹ́ kèfèrí lọ́dọ̀ Ọlọ́run yóò padà sórí ẹni tó pé èèyàn kan ní kèfèrí. Ló fi jẹ́ wípé kéèyàn má máa fẹnu wa rọ́ọ̀f bí ẹ̀sìn ò bá yé èèyàn tó kéèyàn sì lọ farabalẹ̀ kọ́ ẹ̀sìn kó yé èèyàn kó tó di wípé èèyàn bẹ̀rẹ̀ sí ní bọ́ta bóun fẹ́ fèsì àbóun fẹ́ tako àwọn èèyàn kan kó má wò pé tó ìgbèjà àwọn èèyàn kan lòun fẹ́ gbì tí ó wàá kó bá ara rẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala. So wọ́n wọ àwọn bùnbáàzì síná Ibn Uthaymin mo bí a mo tẹ̀lé rí fídíò yẹn tó bẹ̀rẹ̀ sí ní pé wọ́n lọ́mọ náà tí wọ́n pè wọ́n pé gbogbo wọn àwọn wọ náà ni igbá ni wọ́n ti wà nínú náà
wọ́n máa sọ rahimahullah rahimahullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìkan nínú àkíyèsí tí mo fẹ́ pe bàbá sí ni wípé kán ya lọ ṣe tauba lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kò ní lọ láìṣẹ o. Bá sọ wípé Ibn Uthaymin nínú iná ló wà báyìí, bẹ́ẹ̀ sọ pé Albani inú iná ló wà, Ibn Baz inú iná ló wà, tí wọn ò bá lọ sí ńbẹ̀ ńkọ́, bí wọn ò bá ń ṣe kèfèrí lọ́dọ̀ Ọlọ́run ọba ńkọ́, pé wọ́n wà ńbẹ̀ gbére, ẹ kàn ládà wọn sínú iná, ẹ sọ wọ́n dẹni iná, bí wọn ò bá lọ jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ńkọ́, bàbá omi, bí wọn ò bá lọ jẹ́ bẹ́ẹ̀ ńkọ́, báwo lẹ ṣe fẹ́ ṣe, báwo lẹ fẹ́ rúlà níjọgbẹ̀dà al-qiyama. So ìyẹn kọ́kọ́ já kíyèsí àkọ́kọ́ wípé kéèyàn ṣọ́ra níbi ìmáa fẹnu, míyàn bá sọ wípé èèyàn fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn, èèyàn máa ń mọrú ìjà téèyàn ń jà ni. A kì í bọ́rọ̀ ẹ̀sìn débi wípé nígbà tóun náà wá pè mí ní kèfèrí lèmi náà fi pè ń kèfèrí padà. Ẹni tẹ́sìn ò bá yé ló máa ń ṣe bẹ́ẹ̀, ẹni tẹ́sìn ò bá yé òun ló máa ń ṣe bẹ́ẹ̀. Marhaban bikum Sheikh Abdulrazak. Ẹni tẹ́sìn ò bá yé òun ni ó máa sọ wípé lágbájá ó ti di kèfèrí ọmọ náà nítorí pé òun náà pè mí ní kèfèrí. Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé bí n bá sọrú gbólóhùn tẹ́yìn wí yìí faqad kafartu. Naam, bí n bá sọrú gbólóhùn tẹ́yìn sọ yìí máa di kèfèrí. Ọ̀rọ̀ àwọn onímọ̀ ni, ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni. Nígbàtí Ibn Taymiyyah ń sọ fún àwọn ẹni tó rí wípé tó ọ̀rọ̀ òye wọn sí, àmọ́rọ̀ tí wọ́n ń sọ jáde ọ̀rọ̀ kúfùrù ni. Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé tó bí n bá wíru gbólóhùn tẹ́yìn ń wí yìí máa di kèfèrí. Àmọ́ kí ni Ibn Taymiyyah ń ṣe? Kò pè wọ́n ní kèfèrí. Ó ní bí n bá sọrú tẹ́yìn ń sọ yìí èmi á di kèfèrí látara bẹ́ẹ̀. So dípò pé kó sọ yí pé tó ẹ di kèfèrí, torí pé bóun bá sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ ó rí wọn wípé aláìmọ̀kan ni wọ́n. So ẹ̀kejì níbẹ̀ ni pé bóun bá wá wí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ńkọ́. So èèyàn ní máa fẹ̀sìn rẹ̀ tàfàlà lẹ́ni tó rí pé òun fẹ́ gbèjà kankan, bí òun fẹ́ gbèjà ẹ̀sìn rẹ̀, ó fẹ́ gbèjà àwọn bàbá ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So eléyìí kí bàbá omi kí wọ́n lọ ṣàkíyèsí eléyìí, kí wọ́n lọ ṣe táúbà, kí wọ́n bọ́ta, kí wọ́n sì túbá lọ́dọ̀ Ọlọ́run ọba, kán tọrọ àforíjì láàrin wọn àti Ọlọ́run ọba. Ipe wọ́n Ibn Baz síná, wọ́n Ibn Uthaymin síná, wọ́n Al-Albani síná, bí wọn ò bá jẹ́ ní iná lọ́dọ̀ Ọlọ́run ọba ńkọ́, bí wọn ò bá jẹ́ ní iná lọ́dọ̀ Ọlọ́run ọba ńkọ́. So irú nǹkan bẹ́ẹ̀ kọ́ la fi máa ń jà. So ìkéyìn jẹ́ àkíyèsí àkọ́kọ́. Ẹ̀kejì lórí tí wọ́n wá ń sọ nígbà tí àáfàá yìí fẹ́ ṣàlàyé nípa ọ̀rọ̀ salatul khawf, àáfàá ní dá gbogbo ẹ̀ pọ̀. Àmọ́ tá a bá ní ká treat àwọn ọ̀rọ̀ yẹn gangan àní lọ ń bí bọ̀rọ̀. Àmọ́ ìta kò fẹ́ ṣe ni wípé challenge tí wọ́n fún wa yẹn gangan òun láti torí ẹ̀ bọ́ta. Challenge wípé ẹni tó bá fẹ́ takò àwọn lórí báwọn ṣe tú yìí, òun làwọn ń dóde, làwọn ṣẹ̀ wá kó jáde, ìyẹn torí ẹ̀ gan làwọn fi wá bọ́ta. Wípé àwa challenge yìí, a fẹ́ kẹ́ kó gbogbo tírà tẹ́ bá ní ẹ kó jáde. Bẹ́ẹ̀ bá lè kà á síta, ẹ kó fún ọmọ yín. Bẹ́ẹ̀ bá lè kà á síta, ẹ kó fọmọ yín kóun náà bọ́ta kó wá ṣe program lórí ẹ̀. So torí pé Oniqurani a máa retí bí yóò tẹ̀ wá bá wọn prove ẹ̀ lórí, torí pé tó kọ́kọ́ tú nínú Surat An-Nisa yìí ìtukùtù gbáà ni. Èyí ò sì gbọ́dọ̀ tú Qur'ani bẹ́ẹ̀, torí bí èèyàn bá tú Qur'ani bẹ́ẹ̀ ó léwu, ewu rẹ̀ ó sì ń bẹ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Ọlọ́run ọba àlékè Allah subhanahu wa ta'ala ó sọ lẹ́nu òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní man fassara al-Qur'ana bi ra'yihi falyatabawwa' maq'adahu minan nar. Ẹni tó bá tú Qur'ani pẹ̀lú làákàyè ló gbé kalẹ̀ láti fi tú Qur'an, kò wá wò kí l'Ọlọ́run bá sọ, kí l'Ànábì sọ, ó ń fi làákàyè rẹ̀ tú. Ànábì sallallahu alaihi wasallam ní falyatabawwa' maq'adahu minan nar. Kíru ẹni bẹ́ẹ̀ fi owó ara rẹ̀ yan bí tí ó dé sínú náà. Bẹ́ẹ̀ lọ jíṣẹ́ sallallahu alaihi wasallam ó tún sọ nínú riwaya hadith mi, bó jíṣẹ́ sallallahu alaihi wasallam man fassara al-Qur'ana bi ra'yihi fa asaba faqad akhta. Ẹni tó bá fi làákàyè tú Qur'ani rẹ̀
kódà tó bá gbà á irú ẹni bẹ́ẹ̀ ti ṣàṣìṣe, irú ẹni bẹ́ẹ̀ ti ṣàṣìṣe. So kí lè máa já tẹ̀síwájú ẹ̀kejì lórí pé bá a bá fẹ́ tú Qur'an kò ń ṣe pé èèyàn kan máa wọbẹ̀ lọ pé torí pé a fẹ́ fi súfì rinlẹ̀, a fẹ́ fi àdíkìrí rinlẹ̀. So bí a ti ẹ̀ play díẹ̀ nínú ọ̀rọ̀ bí bàbá yìí ṣe tú, so a play díẹ̀ nínú ẹ̀ ká ti ẹ̀ gbọ́, ká wá ṣàlàyé kí ni tọ́lọ́wọ́n bá ń sọ nínú Qur'an yìí gan. A sì fi pélé Sulaiman Ibrahim náà ṣàkíyèsí àyà yìí tá a ti tú, a ti ṣàlàyé. So kò bá jẹ́ pé bí bàbá omi bá lè lọ sí nínú àyà yìí, bá a ṣe àwọn fídíò tá a ṣe tẹ́yìn lórí ọ̀rọ̀ ìmá tẹ́wọ́ ṣàdúà bóyá wọ́n ṣàǹfààní gan lára ẹ̀. Àmọ́ kákọ̀ ọ̀rá sọ ní ṣókí nígbà tí wọ́n fẹ́ tú àyà fa idha qadaytumus salah fadhkurullaha qiyaman wa qu'udan wa ala junubikum fa idha tuma'nantum fa aqimus salah inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. Àyà yìí ni bàbá yìí fẹ́ tú, ni wọ́n wá ń tú, wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní dá àwọn orí àyà yẹn papọ̀. Èyí ó rí bí èèyàn bá ń gbọ́ gan, èyí ó rí bí pé tó àwọn nǹkan míì fẹ́ dàrú mọ́ ńgbà tí bàbá yìí ń tú àyà yìí. Àmọ́ torí pé ẹ̀mí àtakò tí wọ́n fẹ́ ṣe fáwọn onísúnnà àti ìmáa wá ẹ̀rí fún súfí nítọ̀nà tipa ní gbogbo ọ̀nà, òun ló mú wọn láti tara bọ láti tú àyà yìí lọ́nà tí wọ́n fi tú. Lákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ní gbólóhùn Ọlọ́run bá alékẹ́lá subhanahu wa ta'ala tó ní fa idha qadaytumus salah pé bẹ́ẹ̀ bá ti kírun tán fadhkurullaha qiyaman, Ọlọ́run ní kẹ́ dìde dúró kẹ́ máa ṣàdíkìrí. Pé ìyẹn ni gbólóhùn táwọn èèyàn máa ń ṣe, táwọn oníwàsífà máa ń ṣe lórí ìdúró tó máa ṣe la ilaha illallah, ìtumọ̀ rẹ̀ nìyẹn. Wa qu'udan, wọ́n ní kejì ń bẹ̀ òun ni pé kéèyàn wà níjòkó. Suratul Nisa ni chapter 4, Quran chapter 4 verse 103, verse 103. Fa idha qadaytumus salah, Ọlọ́run bá alékẹ́lá ní tẹ́ bá ti kírun tán fadhkurullaha, ẹ rántí Ọlọ́run ọba qiyaman lórí ìdúró, wa qu'udan àti lórí ìjòkó, wa ala junubikum àti ní ìdùbúlẹ̀, ẹ rántí Ọlọ́run ọba. Ìtumọ̀ àyà yìí fa idha qadaytumus salah fadhkurullaha qiyaman wa qu'udan wa ala junubikum, ẹ rántí Ọlọ́run ọba lóòró, ní dùbúlẹ̀, ní jòkó àti ní dùbúlẹ̀. Fa idha tuma'nantum fa aqimus salah, bọ́kàn yín bá ti wá balẹ̀ tán fa aqimus salah, kẹ́ wá kírun. Nígbà tí bàbá Alagbara mi máa fi ṣe àyà ló fi jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ dákẹ́, kéèyàn máa worú pé kẹ́ máa ṣe Qur'an, kẹ́ máa tú Qur'an ní tukutu báyìí. Àfi kéèyàn ṣàtúnṣe torí wípé hadith annabi ni sallallahu alaihi wasallam nínú hadith Abi Ruqayya Tamim ibn Aws ad-Dari radiyallahu anhu tó ní ad-dinu an-nasiha qulna liman qala lillah wa li kitabihi wa li rasulihi wa li a'immatil muslimin wa 'ammatihim. Nínú nasiha tá gbọ́dọ̀ ṣe fún tírà Ọlọ́run ọba òun ni wípé ká make sure wípé ẹ̀sìn Ọlọ́run èèyàn kan ò déédéé kó wá tú Qur'an ní tukutu kó sì bá lọ bẹ́ẹ̀. A ṣe nasiha, nínú nasiha tá ṣe òun ni wípé ká ṣàtúnṣe. Ẹ ṣeun, wọ́n ti bá wa post verse yẹn. So àmọ́ verse yẹn ibi tó ti bẹ̀rẹ̀ kọ́nù 102 ló ti bẹ̀rẹ̀, láti bí 102 náà ló dé bí 103. A wá ṣàlàyé àtú méjèèjì papọ̀, a wá gbọ́ báwo ni bàbá omi ṣe tú, báwo làwọn ṣe tú àyà yìí. So nítú tí ò tiẹ̀ bá mímọ̀ mu rárá àti rárá, nítú tí ò bá mímọ̀ mu, pé onímímọ̀ tó bá gbọ́ inú á sì máa bàjẹ́. Bọ́mọ kéwú tó kéwú tí kéwú yanjú bó bá gbọ́ irú títú bí wọ́n ṣe tú yìí, inú àpolúkúmuṣu ìpè ṣáwọn ni tí wọ́n ń pè ní àwọn àgbà àfáà náà rèé, ṣáwọn tó ń pè ní Sheikh Islam rèé. Látara wípé aṣáfẹ́ dìfẹ́ndì jálàbí, àwọn wò wípé tó jálàbí yìí ti ń lọlẹ̀ o, gbogbo ọ̀nà ni a gbọ́dọ̀ gbà kí jálàbí yìí lọlẹ̀ o. So ṣáwọn tó ń pè Sheikh Islam náà rèé tí wọ́n tú àyà ẹyọ kan tì, ó wá dàrú sọ̀lá àkọ́kọ́ àti sọ̀lá àtẹ̀kejì, kò wá yé wọn, ọ̀wá mo bọ́ ṣe fẹ́ gbé kalẹ̀. Ọlọ́run bá alékẹ́lá ní fa idha qadaytumus salah, tẹ́ bá ti kí ìrun tá ròyìn níbi 102. Ẹ ṣeun, ìrun tọ́lọ́run bá alékẹ́lá ròyìn ní 102 verse 102 tán ṣe bá post yẹn.
ọlọ́run bá alékẹ́lá ń tẹ́ bá ti kírun yẹn tán as-salat alifan lam ni sọlá tí tó jẹ́ ti al-ma'huda ni èyí tá a ti ṣáájú tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣáájú yẹn tẹ́ bá ti parí rẹ̀ ọlọ́run bá alékẹ́lá ń sọ nínú suratul nisa nínú aya 103 wa idha kunta fihim fa aqamta lahumus salat faltakum ta'ifatun minhum ma'aka wal ya'khudhu aslihatahum túmọ̀ verse yẹn òun là ń rí yẹn ọlọ́run bá alékẹ́lá ní ìrun tá a ròyìn yìí tọ́lọ́run bá ròyìn báwo la Nábì ó ṣe kí irun yẹn fáwọn sàábé rẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá ti wá kírun yẹn tán ìyẹn ní túmọ̀ tó wà ní 103 yẹn torí kó má bàa gùn láfi fẹ́ lọ síbi 102 yẹn mọ́ fa idha qadaytumus salat tẹ́ ẹ bá ti parí irun yẹn fadhkurullaha ẹ máa wá rántí ọlọ́run irun wo lọ́lọ́run bá ń sọ ọlọ́run sọ̀rọ̀ nípa salatul khawf báwo ni wọ́n ṣe ń kí salatul khawf ń lọ́lọ́run bá alékẹ́lá ṣàlàyé nínú àyà nì ká lọ wò ó ọlọ́run bá alékẹ́lá tó bá wà lójú ogun téèyàn kojú àwọn ọ̀tá táwọn ọ̀tá kojú àwọn olùgbàgbọ́ òdodo tásìkò òun wá tó ọlọ́run bá alékẹ́lá ní kò tọ́ fáwọn olùgbàgbọ́ òdodo kọ́ pààrùn jẹ lásìkò gbà náà kán wá kí bí ó ṣe rọrùn tó ọlọ́run bá alékẹ́lá wá fi àyà yìí júwe ọlọ́run bá alékẹ́lá wá fi àyà yìí júwe báwo ni wọ́n ṣe máa ń kírun salatul khawf ìgbà tí bàbá yìí máa mú wá wọ́n ṣàdojú gbogbo ẹ̀ pọ̀ tẹ́ bá máa kírun nínú pléènì tẹ́ bá máa kírun nínú mọ́tò má jẹ́ káwọn èèyàn mọ̀ pé ń kírun subhanallah ṣáwọn ni tí wọ́n sọ wípé wọ́n fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ní tí wọ́n sọ wípé tó àwọn làwọn ó dá lójú pé àwọn bàbá tó ti rí kọjá yẹn ojú wọn tó mímọ̀ gan irú àwọn sheikh adam anko àwọn sheikh kamaluddin ojú wọn tó mímọ̀ tayọ àwọn ẹni tí wọ́n sọ wípé àwọn dé wọ́n fẹ́ wá defend àwọn bàbá yẹn gan lọ torí pé àwọn eléyìí irú àwọn Sheikh Adamu gbọ́dọ̀ gbọ́ pé èèyàn tú àyà yìí báyìí kí ni wọ́n má bàjẹ́ wípé báwo lélẹ́yìí ṣe kéwú ló fò báyìí fa idha qadaytumus salat ọlọ́run tẹ́ ẹ bá ti wá kírun salatul khawf tẹ́ ẹ dojú kọ̀tá tọ́da ọ̀tá dojú kọ yín táwọn ń lé báwo ni wọ́n ṣe pa yín torí inú àyà níbi kákọ̀ tú lógere verse 102 ni níbi ìbẹ̀rẹ̀ ọlọ́run bá alékẹ́lá ní wa idha darabtum fil ardi falaysa alaykum junahun أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا الله وإذا كنت فيهم تبوا والنيا جو يبلوا توا لجوجو فأقمت لهم الصلاة توا محمد وان كانوا فوا الله كلا وافيرو يباو النبي يشكير فوا الله فلتقم طائفة منهم معك كانوا قدوا كانوا بكيروا جماعة كجماعة وليأخذوا أسلحتهم àwọn kan dúó tẹ́jọ máa kírun àwọn kan dúó tí wọ́n mú nǹkan ìjà wọn lọ́wọ́ fa idha sajadu ọlọ́run nínú àwọn congregation àwọn tó fẹ́ bá kírun yìí táwọn kan bá ti ṣe sùjádà nínú wọn falyakunu min waraikum àwọn tí wọ́n bá gbé ìdàdá nìní táwọn gbé nǹkan ìjà dání káwọn dúó lẹ́yìn yín o nígbà táwọn kan bá ń ṣe sùjádà táwọn kan kírun pẹ̀lú ẹ̀ káwọn kan dúó kí wọ́n gbé nǹkan ìjà wọn dání. فإذا سجدوا فليكونوا من ورائكم tẹ́yìn bá ti ṣe sùjádà àtàwọn ẹni tó ń bá pẹ̀lú ẹ àwọn sọ́fù tó tẹ̀ láwọn yẹn káwọn dúó káwọn gbé nǹkan ọjà dání فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك àwọn yìí tẹ́ bá ti wá ṣe sùjádà tán tó ti pẹ́ ẹ ti gbórí kúrò láti sùjádà tẹ́ ti dìde padà àwọn táwọn ò tí ì kí táwọn gbé nǹkan ọjà dání yẹn káwọn join káwọn náà sáré káwọn náà join yẹn káwọn kírun tọ̀dọ̀ tí wọn àwọn táwọn ti kí tẹ́lẹ̀ káwọn dúró sẹ́yìn káwọn náà gbé nǹkan jà dání lórí al-ikhtilaf anwa' kayfiyati salatil khawf lórí oríṣiríṣi ọ̀nà téèyàn lè fi kí salatil khawf lórí pé bó bá ṣe rọrùn ni wọ́n ṣe máa ń kí salatil khawf ìgbà míì wọ́n lè kí bẹ́ẹ̀ kó jẹ́ wípé ìmáàmù àtàwọn tí ó dúró lẹ́yìn ìmáàmù ni wọ́n jọ kí rákà alákọ̀ọ́kọ́ tó bá ti kí rákà alákọ̀ọ́kọ́ tán rákà ẹlẹ́ẹ̀kejì tí mọ́mù bá ti dìde lórí rákà ẹlẹ́ẹ̀kejì àwọn tó dúró tó ń ṣọ́ wọn yẹn àwọn ló máa bọ́ síbẹ̀ àwọn bá wọn kí rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n fi ṣe rákà alákọ̀ọ́kọ́ so oníkálukú padà wá san rákà kọ̀ọ̀kan yòókù àbí wọ́n tún lè ṣe lọ́nà míì lóríṣiríṣi làwọn ọ̀nà téèyàn lè fi kí salatul khawf ọlọ́run bá lè kẹ́lá ní káwọn kan nínú wọn kọ́ ṣàdúró tí wọ́n máa protect àwọn kan tí wọ́n ń kírun nínú wọn ọlọ́run bá lè kẹ́lá ní wal-ya'khudhu hidhrahum wa aslihatahum kẹ́ wá ṣọ́ra níbi tẹ́ bá ti ń kírun yẹn ẹ ṣọ́ra
níbi wípé kẹ́ má jẹ́ káwọn ọ̀tá wa jálù yín o. wadda alladhina kafaru law taghfuluna an aslihatikum wa amti'atikum fayamiluna alaykum maylatan wahida. torí pé àwọn kèfèrí wọn máa ṣọ́ yín ni tó bá ti rí pé ti gbàgbéra pé ti wà ní sùjádà gbogbo yín ti ń kírun papọ̀ kò sí èèyàn kan tó ń ṣàwọn yòókù nínú yín wọ́n jálù yín tí wọ́n bá sì jálù yín wọ́n ṣe yín ṣùtá. Ọlọ́run bá lè kẹ́lá ní fayamiluna alaykum maylatan wahida wọ́n kọ̀ jálù yín ni wọ́n ṣe yín ṣùtá. Ọlọ́run wala junaha alaykum in kana bikum adhan min matarin aw kuntum marda an tad'u aslihatakum wa khudhu hidrakum. àmọ́ tó bá yẹ pé ìnira wà bí alátara àárẹ̀ ni àbójò ni àbí nǹkan tí ò ní jẹ́ kéye pé ẹ lè wà pẹ̀lú wẹ́pọ̀nì yín gbogbo gbà tó kò sí láì fi ń bẹ̀ tẹ́ bá lè yọ̀ǹda ẹ bá fi àwọn nǹkan já yín kẹ́ ẹ fi síbì kan. Ọlọ́run bá lè kẹ́lẹ́ wọn wa khudhu hidrakum ẹ ṣọ́ra torí pé inna Allaha a'adda lil kafirina 'adhaban muhina. Ọlọ́run bá lè kẹ́lẹ́ láti pèsè ìyà tí ó humiliate àwọn kèfèrí. Ọlọ́run bá lè kẹ́lẹ́ láti ó ti pèsè ẹ̀ kalẹ̀. Ọlọ́run ní fa idha qadaytumus salah. As-salah tó wá wà ń bẹ̀ yẹn Ọlọ́run bá fi ń ròyìn sọ̀láàtì tá a ti ṣàlàyé tó ń pè ní sọ̀láàtul khawf. Ọlọ́run ní fa idha qadaytumus salah tẹ́ ẹ bá ti wá kírun yẹn tán fadhkurullah ẹ máa wá rántí Ọlọ́run qiyaman bẹ́ẹ̀ bá wà lórí ìdúró ẹ máa rántí Ọlọ́run wa qu'udan bó yẹ pé orí ìjókòó lẹ bá wà ẹ máa rántí Ọlọ́run wa ala junubikum kódà tó bá yẹ pé dùbúlẹ̀ náà lẹ wà ẹ máa rántí Ọlọ́run. Ọlọ́run bá lè kẹ́ra ń tẹ́ ẹ bá ti parí ìrun yẹn níbikíbi tẹ́ wá wà condition tẹ́ bá ń kẹ́ wá wà níbikíbi tẹ́ bá wà kẹ́ ẹ máa wá rántí Ọlọ́run ọba ní èyíkéyìí condition ẹ wà lórí ìdúró ni ẹ wà ní jòkó ni ẹ wà ní dùbúlẹ̀ ni ẹ máa rántí Ọlọ́run ọba torí pé ó wà nínú surat al-Anfal níbi tọ́lọ́run ọba àlékẹ́ láti ń sọ yí pé wa idha laqitumul ladhina kafaru ya ayyuhal ladhina amanu idha laqitumul ladhina kafaru zahfan fala tuwalluhumul adbar. tẹ́ ẹ bá ti pàdé àwọn kèfèrí ẹ gbọ́dọ̀ pẹ̀yìn padà ẹ gbọ́dọ̀ yẹ̀yìn padà kẹ́ máa sálọ. ẹ gbọ́dọ̀ yẹ̀yìn padà kẹ́ máa sálọ. tẹ́ ẹ bá ti pàdé àwọn kèfèrí fathbutu ẹ dúró déédéé wadhkurullaha kathira kẹ́ sì rántí Ọlọ́run ọba ní ìtúpọ̀. àyà tó wà ní suratul Anfal tọ́lọ́run ọba àlékẹ́ láti ń ròyìn wípé ẹ̀yin ìgbàgbọ́ òdodo ìgbàkúgbà tẹ́ ẹ bá ti pàdé àwọn kèfèrí ẹ ṣe farabalẹ̀ ẹ dúró déédéé ẹ má jẹ́ kẹ́rù bà yín àmọ́ ẹ jẹ́ kí ìrántí Ọlọ́run ọba pọ̀ torí pé ẹ bá ti pàdé àwọn kèfèrí Ọlọ́run ọba àlékẹ́ alá ní ó gbé yín borí. ìrántí Ọlọ́run ọba yìí lọ́lọ́run wá fẹ́ ṣàlàyé nínú àyà yìí pé fa idha qadaytumus salat ẹ bá ti wá kírun tán ẹ pọ̀ nínú ìrántí Ọlọ́run ẹ bá wà lórí ìdúró ẹ bá wà ní jòkó ẹ bá wà ní dùbúlẹ̀. Ọlọ́run ní torí kíni torí pé wọ́n sì wà lójú ogun. Ọlọ́run ní fa idha tuma'nantum fa aqimus salah àmọ́ tọ́kàn yín bá ti wá balẹ̀ tẹ́ ẹ bá ti padà sílé tẹ́ ẹ kúrò lójú ogun fa aqimus salah ẹ bẹ̀rẹ̀ sí wọn máa kírun yín bẹ́ẹ̀ ṣe ń kí torí wípé salatul khawf yìí nígbà míì ó lè má wàrántì pé kí wọ́n ríbi tó sọ fún gan kí wọ́n ríbi kírun jàmáà yẹn gan gbà míì ó lè wàrántì pé tó oníkálukú wọn máa kírun yẹn lórí nǹkan ogun ni àbí lórí bí wọ́n ṣe ń jà yẹn náà lọ lójú ogun bí wọ́n ṣe ń jà bí ìdá ti ń sọ orí kalẹ̀ kó jẹ́ pé condition yẹn náà ni wọ́n ti máa kírun ni ó lè má wàrántì kí wọ́n sọ fún ó lè wàrántì kí pé tó orí nǹkan ogun ni wọ́n ti kí. Ọlọ́run ní fa idha tuma'nantum àmọ́ tẹ́ bá ti wá padà sílé tọkàn yín ti balẹ̀ tó dúpẹ́ ẹ̀ sí lójú ogun mọ́ fa aqimus salah ẹ wá kí pẹ̀ láwọn òpó òrun náà bó ṣe jẹ́ kẹ́ ẹ kí bẹ́ẹ̀ ṣe ti máa ń kí tẹ́lẹ̀ kẹ́ tó wà lójú ogun ìgbà yẹn ni kẹ́ ẹ̀ṣẹ̀ tó wá kí. inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. ìdí ni tẹ́ fi gbọ́ yé wípé ntọ́lọ́wọ́n bá àlékẹ́lá fẹ́ establish nínú ẹ̀. Ọlọ́run ní inna as-salata òun wà ní tó parí ẹ̀ inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta torí wípé ìrun ta ní kẹ́kíyàn àti fàsìkò sí ẹ wà lójú ogun kò túmọ̀ sí wípé tásìkò oorun yẹn bá tó ẹ̀ ní kírun yẹn tásìkò oorun bá ti tó ẹ kí ni ní ìkéyìí condition tẹ́ bá bára yín níbikíbi tẹ́ bá ń kẹ́ wà ẹ kírun ni condition kódà kẹ́ wà lójú ogun tẹ́ ń kojú ọ̀tá ẹ má jẹ́ kásìkò oorun bọ́mọ yín lọ́wọ́ o ntọ́lọ́wọ́ bá àlékẹ́lá establish ni fa idha qadaytumus salah tẹ́ ẹ bá ti kírun yẹn tán fadhkurullaha qiyaman wa qu'udan wa ala junubikum fa idha tuma'nantum fa aqimus salah
inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta torí pé àsìkò tá sọ pé kẹ́ kírun tí yìí àti fàsìkò sí ẹni tí ò bá kírun sásìkò ní àní gbà lọ́wọ́ rẹ̀ ìdí t'Ọlọ́run bá àlékẹ́lá ń bá wa sọ́nù àyà yìí ni ẹ wá wo bí tí àwọn wá tú sí wípé Ọlọ́run bá àlékẹ́lá ó ní tẹ́ ẹ bá ti kírun tán fa idha qadaytumus salat tẹ́ ẹ bá ti kírun tán o fadhkurullaha ẹ bẹ̀rẹ̀ sí ní máa rántí Ọlọ́run ọba lóòrò ìbéèrè táwa béèrè lọ́wọ́ bàbá omi ni wípé ibo nínú mọ́sálásí lẹ́ni àbí níbo ni wọ́n ti ń ṣe lágbàáyé lẹ́ni tẹ́ pé lẹ́yìn tí wọ́n bá sálámọ̀ tán gbogbo oníkálukú wọn wá dìde dúró torí pé fa idha qadaytumus salat Ọlọ́run bá àlékẹ́lá fẹ́ júwe ìgbà tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa rántí Ọlọ́run nígbà tí bàbá yìí máa tún wọ́n fi ìrun àlìfájàrí ìrun àlásàrí wọ́n wá da gbogbo ẹ̀pọ̀ kò wá nítumọ̀ kò ṣe é tú subhanallah Ọlọ́run bá àlékẹ́lá ní fa idha qadaytumus salat tẹ́ ẹ bá ti kírun tán fadhkurullah qiyaman ẹ máa rántí Ọlọ́run ọba lóòrò tó bá jẹ́ wípé ìrun táǹkì táà ń ṣe pé salatul khawfu ni tó bá jẹ́ pé ìrun lé ni tó bá jẹ́ pé ìrun lé Ọlọ́run ọba àlékẹ́lá ń sọ tí ò ń ṣe ìrun salatul khawfu ni a béèrè wípé kí ló dé nínú mọ́ṣáláṣí yín tó jẹ́ pé tẹ́ ẹ bá ti sálámọ̀ tán gbogbo yín ò kí ń dìde dúró ó sì jẹ́ pé èyí táwọn onísúfì àwọn oníkọ̀dìríyà tí wọ́n máa ń ṣe tó máa lu bàndírì tó máa ń ṣe la ilaha illa huwa ó sì jẹ́ pé ìyẹn lẹ wá fi ń tú ṣé wọ́n kírun tán ni wọ́n fi ṣe wàdífà ni ṣé ẹ̀yìn irun ni wọ́n ṣe wàdífà ni ẹ wá fẹ́ lọ mọ́ra wọn ṣe bẹ́ẹ̀ ní fa idha qadaytumus salat tẹ́ ẹ bá ti kírun àwọn wákàtí márùn tó àti gbọ́ pé wákàtí márùn torí pé salatul khawf lè jẹ́ èyíkéyìí inú àsìkò wákàtí márùn lóòótọ́ fadhkurullah kẹ́ máa wá rántí Ọlọ́run bá sọ tó bá yẹ pé kò ń ṣe salatul khawf ni ìbéèrè tá fẹ́ béèrè ni wípé kí ló dé tó jẹ́ wípé tá a bá wà nínú mọ́ṣáláṣí wa lẹ́yìn tá a bá kírun tán ó jẹ́ wípé kí gbogbo wa tá a bá ti sálámọ̀ tán ó jẹ́ kí gbogbo wa dìde dúró ni ká dìde dúró ká máa sọ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ká máa rántí Ọlọ́run bá lórí ìdúró tó bá jẹ́ wípé ìrun lé lọ́lọ́run bá ń sọ ń bẹ̀ tí ò ṣe ìrun ojú ogun wáyì tá kí ń fi máa ń dìde dúró wáyì tó jẹ́ wípé ìdìde jókòó tó wà ń bẹ̀ wa qu'udan tàbá sọ wípé òkè bóyá yẹn tẹ̀ bá mú torí pàṣẹ ìsìlámọ̀ tán ní gbogbo wà ń jókòó wa ala junubikum nǹkan èèyàn mélòó tó yẹ pé tó ní mọ́ṣáláṣí wọn tó yẹ pé tó bá ti sálámọ̀ tán gbogbo wọn wà dùbúlẹ̀ ni wọ́n máa rántí Ọlọ́run àbáwọn àyà yìí kò jẹ́ kéèyàn lò ní tó bá yẹ pé inú ilé mọ́ṣáláṣí ilé ni tó ń sọ ń bẹ̀ àmọ́ ohun tí wọ́n ń sọ ohun tí àyà yìí ń sọ òun ni ká rántí Ọlọ́run ọba lórí ìdúró ní jòkó ní dùbúlẹ̀ torí pé wọ́n wà lójú ìfòyà ibi ìpayà tó bá sì rántí Ọlọ́run ọba níbẹ̀ Ọlọ́run ọba àlékẹ́lá tọ́lọ́ bá ti rántí Ọlọ́run ọba àlékẹ́ ló jẹ́ kíkiní Ọlọ́run ọba àlékẹ́ ló jẹ́ kó rọrùn kójú ogun náà rọrùn fún wọn ẹ wá tú gbogbo ẹ wá da gbogbo ẹ pọ̀ mọ́ra wọn so challenge táwọn wá ń béèrè lọ́wọ́ yín challenge béèrè tẹ́ béèrè wípé tó bá tó bá challenge yín ẹ wá kó tírà ẹ jáde challenge táwọn wá ń challenge yín nìyẹn wípé gbogbo tẹ́ sọ nínú àyà ẹ pátá ìsọkúsọ ni gbogbo ẹ̀ ìsọkúsọ ni ṣe bóyá ká play díẹ̀ níbẹ̀ káwé èèyàn gbọ́ so àyà yìí bó ṣe rí òun la ṣe tú yìí ẹ wá já gbọ́ báwo ni wọ́n ṣe tú ẹ já gbọ́ báwo ni wọ́n ṣe tú nísìnyí so ká kọ́ kọ́mẹ́ǹtì díẹ̀ lórí ẹ̀ bismillah. ẹni bá ní kó máa wò ó. fa iza qadaytumus salata fazkurullaha qiyaman wa qu'udan. ẹ dákun kí náà pè ní sọ̀láàtà ẹ kó ti yé wa. bẹ́ẹ̀ ni. ẹ dákun kí náà pè ní sọ̀láàtà ìrun kíkí ni. ìrun kíkí ni. ọlọ́run tẹ́ bá parí ìrun àsùbà tàbí ìrun asri fazkurullaha qiyaman wa qu'udan. ẹ máa ṣe àsìkiri ní ìdúró àti ìjókòó
Allahu akbar. Ibi tí àwọn onísúfì ti wọlé nu. Ibi tí súfì ti wọlé nù ni. Mọ̀láṣẹ́ Abdullateef. Ibi tí Síkírù àǹfààní ti bẹ̀rẹ̀ nu. Bí tó ti bẹ̀rẹ̀ nù ni. Báyìí sákòlé tó mú sọ̀láàtà irun tá à ń kírun irun yẹn irun wákàtí márùn-ún ó ní sọ̀láàtà o. Ó ní sọ̀láàtà tí wọ́n ń sọ ni. Allahu akbar. Subuhi. Zuhur. Asri. Maghrib àti Ìṣáì. Ó náà pè ní sọ̀láàtà. Adamallahu hayata. Irun tá a fi ń jọ́sìn. Tẹ́ ẹ bá parí ẹ̀ tẹ́ ẹ bá bíyà rẹ̀ mo rò pé ẹ̀ ń gbọ́. Ó yé. Ọlọ́lẹ́fà sùkúrú la ẹ wá jòkó ẹ máa ṣe síkìrì ẹ máa dárúkọ Ọlọ́run. Ẹ jókòó ń bẹ bá parí ọ̀rọ̀ tán ẹ jókòó ẹ ṣe síkìrì ẹ máa dárúkọ Ọlọ́run. Adikuru akiyama wa quda wala julubikum. Má ṣàlàyé fún yín dáadáa o iye àwọn ọ̀nà tó tún pè gbà ọ̀nà tí wọ́n tún tu sí tó bá fẹ́ ṣàtakò wọ́n tún bá yín tu bẹ́ẹ̀ náà. Bàbá ó tún náà ń bẹ́ẹ̀. Adamallahu ayatahu. Fọ́sùkúrúlà kìámọ̀ tó lọ wí yẹn ó ní Síkírù àǹfààní tá a máa ṣe òun tá a máa ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. tó níbi tí wọ́n tí bàbá omi sọ yìí nísìn wọ́n ní gbólóhùn fa idha qadaytumus salah tẹ́ ẹ bá ti kírun tán fadhkurullaha qiyaman kẹ́ ẹ máa wá rántí Ọlọ́run ọba lórí ìdúró ọ̀nà òun ni zikiru lànfààsì táwọn onísúfí máa ń ṣe náà Qadiriyya tó máa ń ṣe lórí ìdúró wọ́n dìde dúró náà ni o wọ́n fi ń ṣàlàyé pé la ilaha illallah. ìbéèrè táwa béèrè ni pé tó bá yẹ pé bẹ́ẹ̀ làwọn onísúfí ni wọ́n ti lọ mú un jáde ìbéèrè ṣe bẹ́ẹ̀ yìí náà ti sọ nísìnyí wípé lẹ́yìn ìrun wákàtí márùn ni ṣebí fadhkurullaha fáàní tó so pọ̀ mọ́ wípé tẹ́ ẹ bá ti kírun tán o ẹ rántí Ọlọ́run ọba lórí ìdúró. ìbéèrè ni wípé ṣe bẹ́ẹ̀ yìí máa ń kírun ṣe báwọn oníkálukú ń kírun nínú mọ́ṣáláṣí wa káàkiri àwọn mélòó nínú àwọn Qadiriyya tó jẹ́ wípé tí wọ́n bá ti kírun tán tó bá ti sálámọ̀ tán assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ní ẹ máa kọ́ wo contradiction ní ọ̀rọ̀ bàbá mi o wọ́n lákọ̀ọ́kọ́ tí ìrun alfajari àti ìrun alásàrì òun ni wọ́n kọ́kọ́ dárúkọ o nígbà tó yá nínú the same verse tí wọ́n ti tú wọ́n ti sọ di pé ìrun wákàtí márààrún èèrí bá àwọn onísúfí ṣe máa ń ṣe ni kò sẹ́ẹ̀rí kankan fún tí wọ́n fẹ́ wọ́n á kọ̀ lọ mú nǹkan ẹyọ kan báyìí wọ́n wá jó papọ̀ mọ́ra wọn wọ́n wá dorí ẹ̀rú irú ẹ̀ gẹ́lẹ́ ó ti kọ́kọ́ dárúkọ ìrun alfajari ìrun àtàlásàrì nígbà tó yá wọ́n tún ní rárá gbogbo òrùn wákàtí márùn-ún tá a bá ti kí i tán ká wá rántí Ọlọ́run ọba lórí ìdúró ibẹ̀ làwọn oní kíní àwọn oní Qadiriyya ibẹ̀ làwọn ti mú zikiri àǹfààsì táwọn ń ṣe a wá sọ wípé ṣáwọn Qadiriyya tó bá jẹ́ pé áyà yìí làwọn Qadiriyya ń lò bó ṣe jẹ́ káwọn Qadiriyya ṣe lóòrè ní gbogbo ìgbà tó bá jẹ́ pé àwọn Qadiriyya tí wọ́n ń tú yìí áyà tẹ́fẹ́ tú yìí tó bá jẹ́ pé bọ́ ṣe ń lò ní a jẹ́ pé ní gbogbo ìgbà tó bá ti kí wákàtí márùn tán ó jẹ́ kí wọ́n dìde dúró kí wọ́n mọ̀ sí mọ́ná tí Ọlọ́run bá nù tó bá jẹ́ pé àwọn Qadiriyya tẹ́ ẹ ní ìdìde dúró tó máa ti ń ṣàdíkìrì tó máa ń ṣe la ilaha illallah tọrọ Ọlọ́run bá àríkẹ́lá nífa idha qadaytumus salah tẹ́ ẹ bá ti kírun tán fadhkurullaha qiyaman ẹ máa dìde dúró ṣàdíkìrì á jẹ́ pé gbogbo àwọn Qadiriyya ayé pátápátá tó bá jẹ́ pé áyà yìí tó ń sọ nìyẹn orí ìdúró ló jẹ́ kán ti máa rántí Ọlọ́run báwo lẹ ṣe máa wá já sọ̀láàtì kúrò ẹ wà lọ mú fadhkurullaha qiyaman nìkan ẹ wà ní ṣùgbọ́n lè rántí Ọlọ́run bá lórí ìdúró torí pé ṣáàrọ̀ tí tẹ́ fi ṣe zikr qiyaman nínú áyà yìí òun ni kíni condition ẹ̀ ni wípé tẹ́ bá ti kírun tán fa idha qadaytumus salah tẹ́ bá ti parí irun ẹ rántí Ọlọ́run ọba lórí ìdúró. ìbéèrè tá máa bi wọ́n léèrè ni pé gbogbo Qadiriyya ayé tó bá fẹ́ lo àyà yìí tó bá yẹ pé tí bàbá yìí tú bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú Kùránì ni a jẹ́ pé tó bá ti ń kírun tán ó jẹ́ kí gbogbo wọn máa dìde dúró kó máa ṣe kíni
kọ́ máa ṣe la ilaha illallah ni àmọ́ kò sí ní tó ń ṣe láyé. So tí wọ́n bá ti wá ṣe wọn ò gbọ́dọ̀ dá yọ ìdìde dúró yẹn nìkan kọ́ wá nínú àyà yìí làwọn ti wá rí fadhkurullaha qiyaman tí wọ́n bá ti sọ́pọ̀ mọ́ ṣàrùtù rẹ̀ wípé fa idha qadaytumus salah. Tayyib ẹja tẹ̀síwájú. ṣe ń jòkó ìtàn Tìjàní àmọ́ ṣe o la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. síkìrì náà ń wí bẹ́ẹ̀ kì í ṣe rò. síkìrì ni wọ́n ń sọ láàrin yẹn kì í ṣe rò. tó subhanallah ẹ wo bí bàbá wọn ti yọ ti kìyàmù ní ìsìn wọn ti yọ yẹn fáwọn Kọ̀dìríyà ìjókòó wọn wá yọ yẹn fáwọn ní Tìjàníyà wọn ti wá já fa idha qadaytumus salah wọn ti já kúrò báyìí. So èyí tí wọ́n wá tún yọ ń bẹ̀ ní ìsìn wípé wazkurullah qiyaman wa qu'udan ní jòkó tẹ́ ẹ bá wà ní jòkó ẹ máa rántí Ọlọ́run ìyẹn tàwọn onítìjàníyà nu. Subhanallah subhanallah báwo ni bàbá yìí ṣe tú Kùránì báyìí ẹ sì bẹ̀rù Ọlọ́run. ẹ já mọ̀ yìí pé tó yóò kún wá kún ṣẹ́wọ́ wa gbogbo tá a bá ṣe náà ni yóò kún wá kún á jẹjọ́ rẹ̀ bá délọ́lá qiyamah bẹ́ẹ̀ ṣe ń tú Kùránì yìí bẹ́ẹ̀ ṣe ń tú Kùránì yìí ẹ ti bẹ̀rù Ọlọ́run. ọ̀tọ̀ ẹni ká máa bilẹ̀ ẹ̀ mọ́ wàláhì kọ́tọ̀kọ́tọ̀ wóróworó pọ̀ gan nínú kíní yẹn. ẹ jẹ́ ká kọ̀ gbọ́ síwájú ó níbì kan tí bàbá yẹn ti sọ̀rọ̀ challenge ẹ̀mí láǹfààní àti gbọ́ mo kàn ṣe gbọ́ lálẹ́ àná náà ni mo kọ́ síbẹ̀ pé tó a sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ibi tí wọ́n ti sọ wípé àwọn challenge àwọn èèyàn yẹn ibẹ̀ ni mo ń gbìyànjú àti play lọ. So ká kọ̀ kọ́mẹ̀ntì díẹ̀ lórí àwọn kan ká rí báwọn onísúfí bí wọ́n ṣe mú àyà tí wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n máa wá sọ wípé àwọn làwọn ń lo Kùránì ntí Kùránì sì ń sọkọ ni wọ́n ń tú jáde ntí Kùránì ń sọkọ ni wọ́n ń tú jáde. wọ́n fẹ́ ṣàlàyé. Subhanallah ẹ wo bí bàbá ṣe tú jambu subhanallah junubikum ẹ wo bí bàbá omi ṣe tú wa ala junubikum wa ala junubikum òun lẹ ti rí yẹn lying down ẹ̀yin lẹ́yìn gbọ́ tí Kùránì sọ yé madam kí ló dúkọ madam mi ṣẹ́yìn ti rí túmọ̀ tí bàbá omi tí wọ́n tú wa ala junubikum nínú Qur'an torí kó ṣàfẹ́ wà nǹkan kan gbé wọlé náà ni ẹjẹ́ àtúbẹ̀ yẹ gbọ́ pé junubikum tọ́lọ́wọ́n bá sọ Ọlọ́run ní ẹ rántí Ọlọ́run bá lórí ìdúró ẹ rántí Ọlọ́run bá ní jòkó ẹ sì rántí Ọlọ́run bá tẹ́ bá wà ní dùbúlẹ̀ torí pé ojú ogun lẹ́wà torí pé nínú ìpayà lẹ́wà gbogbo àsìkò gbogbo condition tẹ́ bá wà ní ẹ máa fi rántí Ọlọ́run. ẹ dákun ìyá wa tí wọ́n bá wa post ìtumọ̀ verse yẹn ẹ dákun nínú òyìnbó wa ala junubikum verse tẹ bóyá kẹ́ bá tún verse yẹn mú wálẹ̀ kan sí verse 103 tẹ mú wálẹ̀ kan yẹn ẹ bá tún post káwọn èèyàn tún yẹ̀wò pé kí ni túmọ̀ wa ala junubikum ṣáà ti rí bàbá omi ṣe bọ́ ṣe tú wa ala junubikum wọ́n ní ti junubikum ó ní la ilaha illallah la ilaha illallah pé ìtumọ̀ junubu ni pé wọ́n rántí Ọlọ́run bá pẹ̀lú kíni pẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn la ilaha illallah a máa wo ohun tí torí Kùránì subhanallah wọ́n ti sọ wípé tàwọn onísúfí ni qiyaman àwọn onítìjàníyà òun ni qu'udan wa ala junubikum àwọn tàwa ni àwọn wo ni junubikum Ọlọ́run ní ẹ rántí Ọlọ́run bá tẹ́ bá wà ní dùbúlẹ̀ ẹ máa rántí Ọlọ́run ẹ wá ń yí ìtumọ̀ Kùránì padà wípé òun ni la ilaha illallah la ilaha ẹ ṣeun wọ́n tún bá wa post ẹ padà ẹ dákun gbogbo àwa tá a bá lè ka òyìnbó yìí ẹ dákun tí ìyàwó ìbá wa post ẹ dákun ẹjọ́ bá wa tún yẹ̀wò
ẹ jẹ́ kí n wo bí mo lè rí bí táàgì kọ́mẹ́ǹtì yẹn. Kọ́mẹ́ǹtì yẹn ti lọ. Naam. Verse ni òun mo ti táàgì yẹn. For such prayers, Allah wa alayka subhanallah. Mo fẹ́ ka verse yẹn jáde. Ẹja wo òun ni mo ti tag yẹn. Only when you pass prayers, celebrate Allah's praises, standing, sitting down, or what? Lying down on your sides. Lying down on your sides. Tẹ́ bá ti kírun tán, ẹ máa rántí Ọlọ́run Ọba lọ́pọ̀lọpọ̀. Standing, lórí ìdúró ẹ máa rántí Ọlọ́run Ọba. Sitting down, ní ẹ bá wà lórí ìjókòó ẹ máa rántí Ọlọ́run Ọba. Wa ala junubikum, tẹ́ bá dùbúlẹ̀ náà, ní dùbúlẹ̀ yín ẹ máa rántí Ọlọ́run Ọba, torí pé Ọlọ́run Ọba ni ó gbé yín borí àwọn ọ̀tá tẹ́ ń bá jagun. But when you are free from danger, set up regular prayers. Tẹ́ bá ti wá kúrò lójú ogun yẹn, ẹ wá kírun yẹn bó ṣe jẹ́ kẹ́ ẹ kí. Ìtumọ̀ àyà tá ń kà ní, ẹ wá wo bí bàbá Alagbara omi ṣe tútú ala junubikum, torí pé wọ́n ti fún ìdúró ní àwọn oníkọ̀dìríyà, ìjókòó bẹ̀ wọ́n ti fún àwọn onítìjàníyà. Èyí tọ́lọ́run bá àlékẹ́lá wá ní ẹ máa rántí Ọlọ́run bá lying down junubikum. Gbogbo wa tá a bá ti gbọ́ Lárúbáwá, at least a lè ka òyìnbó yìí. Àwọn ibi tí wọ́n ti translate verse yìí ni àbí gbogbo Quran tó ní kálukú bá ní lọ́wọ́ ẹ jẹ́ ká lọ tú. Lying down on your sides. Tẹ́ bá ti dùbúlẹ̀ náà ẹ máa rántí Ọlọ́run Ọba. Ibo ni bàbá Alagbara omi ti rí i pé ìtumọ̀ ẹ̀ ní la ilaha illallah ìtàwọn máa ń ṣe lórí ìdúró ni. So èyí tó fa eléyìí àbá máa kọ́mẹ́ǹtì, èmi máa ń ti rí àwọn fídíò bàbá yẹn ti máa ń gbójú kúrò ńbẹ̀, àmọ́ torí pé wọ́n ń sọ wípé àwọn fẹ́ káwọn tírà kan jáde, àwọn tẹ̀fsírì tí wọ́n fi tú, torí ẹ̀ la fi ń challenge wọn báyìí. Ẹ já tún gbọ́dọ̀ ẹ̀kan sí. Ti standing nìyẹn o. Bàbá fẹ́ ṣàlàyé wa ala junubikum. Junubu ni bàbá ń ṣàlàyé yẹn o. Wa ala junubikum la ilaha illallah. La ilaha illallah. Tó kọ́lọ́run bá kúdà kú ṣàánú wa. Kọ́lọ́run dá kú ṣàánú wa. Ṣẹ́rí gbogbo ohun tí àwọn bàbá yìí ń ṣe yìí, báwọn èèyàn bá bọ́ táwọn ní ọmọdé wọn ń fèsì fáwọn àgbàlagbà, ọmọdé ń fèsì fáwọn àgbàlagbà, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ tó ṣó dáa kágbàlagbà náà fẹ́ sọ àwọn èèyàn nù pẹ̀lú Quran. Pẹ̀lú Quran yìí náà ni wọ́n sì fẹ́ máa fi sọ àwọn èèyàn nù wípé tó wa ala junubikum la ilaha illallah. Àwọn náà wá sọ wípé nù Quran ló wà, ẹ̀rí ẹ̀ wà nù Quran. So tó bá rí bẹ́ẹ̀ a rí wípé ìsọ àwọn èèyàn nù pẹ̀lú Al-Qur'an lélẹ́yìí tá a sì gbọ́dọ̀ gbarú ẹ̀ láyè kó lọ nínú ìlú wa. So ní ìsìn àti rí ipe tí bàbá yìí ń sọ yìí nìsín n tó wà nù Qur'an kan ló ń tú, n tó wà nù Qur'an. Àfa wa Ọdẹ́bọ̀ Ahmad wọ́n ní azonto dance from Olomi Battery wọ́n ní azonto dance nìyẹn. So pé inú Qur'an kan ló wà. So bàbá omi
òun nìyẹn so ẹ jẹ́ ká tún lọ síwájú díẹ̀ sí ìyẹn ni ó fi máa yé gbogbo wa yìí pé tó gbogbo owó tó bá ṣe ń tẹ̀lé àwọn onísúfí gbogbo owó tó bá ṣe ń tẹ̀lé àwọn onísúfí tó bó bá di lọ́la kìyàmà tó bá bára ẹ níbi tó bá bára ẹ fala talumanna illa nafsak má blame èèyàn kan yàtọ̀ sórí ara rẹ̀ torí wípé ìyí tó jódodo ó ti fojú hàn àwọn ẹni tó ń tàn àwọn èèyàn jẹ ó ti hàn àtàwọn ẹni tó ń sọ òdodo fáwọn èèyàn ó ti hàn àwọn ẹni tó ń tàn àwọn èèyàn jẹ láwùjọ ó ti hàn àwọn ẹni tó ń sọ òdodo fáwọn èèyàn náà ti hàn bí wọ́n bá wá tẹ̀lé fẹ́nu ẹ wípé yẹn kan wá ti wá gbọ́ kí ni ká ti gbọ́ wípé àwa náà ti wá lọ join àwọn onísúnnà ìwọ tó o bá ṣe ń tẹ̀lé irú àwọn onísúfí tó jẹ́ wípé tó wọ́n bọ́ sínú kùránì tún tó bá fẹ́ síra wọn kí wọ́n náà máa rí o òun ní verse yẹn ló wà ń bẹ̀ yìí ní tí Ọlọ́run bá lékẹ́lá ń sọ fún wa ọ̀tọ̀ ohun táwọn onísúfí ń tú jáde fún yín nínú kùránì ọ̀tọ̀ ṣérú àwọn ẹni tẹ́ ń sọ wípé ẹ fẹ́ máa gbọ́ kùránì lẹ́nu wọn náà rèé táwọn tẹ́ fẹ́ máa gbọ́ kùránì lẹ́nu wọn rèé so à ń fàsìkò yìí bẹ̀ bàbá omi pé kán dákun kán bá wa tú àyà yìí bọ́lọ́wọ́n bá àlékẹ́ aláṣẹ sọ kalẹ̀ kán bá wa tú àyà yìí bọ́lọ́wọ́n bá àlékẹ́ aláṣẹ sọ kalẹ̀ gbogbo owó tó bá ń tẹ̀ láwọn onísúfí gbogbo owó tó ń tẹ̀ láwọn onísúfí tó ṣòro bóyá ọ̀nà ni tó mo fàsìkò yìí pé tẹ̀lé tọ́lọ́wọ́n ọba tẹ̀lá nàbì tẹ̀lé tọ́lọ́wọ́n ọba tẹ̀lá nàbì eléyìí náà ni tó dáa jù ó fi jẹ́ wípé àtúnfàsìkò yìí náà sọ fún gbogbo ìgbà táwọn onísúfí kankan bá ti tú àyà kankan nínú Qur'an ìwọ náà béèrè wípé tó kí ni chapter wo ló wà verse wo ló wà kẹ́ ẹ wá lọ yẹ̀ ẹ́ wò wípé ṣé bẹ́ẹ̀ ni bó ṣe rí ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ á tún gbọ́ ọ̀rọ̀ bàbá síwájú dẹ̀ sí. nígbà míì ọ̀nà tí wọ́n máa tú sí fún yín tẹ́rígbà míì tẹ́ bá ń lọ lórí ìrìn tó bá jẹ́ pé ìrun lẹ fẹ́ kí ẹ wà nù mọ́tò ẹ má máa dúró kiri o pé fẹ́ kírun o láàrin inú gbó lẹ́gbẹ̀ẹ́ títì àníyàn ni ẹ fi kírun nù mọ́tò sábà pé o lè ṣe kọ́lọ́jọ́ ó dé sínú mọ́tò ẹ ní jẹ gbèsè irun. Allahu Akbar. ṣùgbọ́n tẹ́ ẹ bá ti débi tẹ́ ń lọ ìyẹn ní fàìsá tí màá náà ń tún ọlọ́run wa mú gbogbo ẹ̀ ó mú wọnú ara wọn. Subhanallah. ẹ dákun mo fẹ́ kẹ́yìn tẹ́ ẹ rí i pé mo sọ̀rọ̀ kan jò ní mo ní èèyàn ní máa wá sọ́dọ̀ tèmi èrò kì í wá dọ̀ tèmi. èrò yìí wá sọ́dọ̀ bàbá èèyàn ní máa wá. àwọn èèyàn gidi ọ̀rọ̀ gidi ó wọ̀ wọ́n létí. ọ̀rọ̀ gidi ó wọ̀ èèyàn gidi létí. sọ̀rọ̀ àwọn èrò ọmọ èké ní ó pọ̀ wọ́n máa náwó báyìí. bẹ́ẹ̀ni ẹ ti mọ̀ pé àwọn fùlùfùlù lélẹ́yìí. àwọn afùntújọ. Allah. àìdá kọ̀bí túmọ̀ sọ̀lẹ́tà. fàdìkúrú kíyámà. ẹ dákun kíní ó gùn díẹ̀ àmọ́ ẹ dákun ẹ bá a ṣe sùúrù díẹ̀ ó láwọn òbí kankan míì kọ ní fàsìkò yọ kí ni táìmù yẹn gangan nú ẹ̀. bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kan nínú bíbá yìí tó lè sọ àwọn èèyàn nù tó lè dẹ̀sìn òru mọ́ àwọn èèyàn lọ́wọ́ òun la fẹ́ gbìyànjú láti ṣèyànyàn láti tún àwọn abala yẹn ṣe torí pé àwọn tó bá gbọ́rú wá sí báyìí nísìn tó rà ìtúlọ nú ọ̀rọ̀ ìrun tẹ́ ẹ bá ti wà lórí ìrìn àjò ìrun tẹ́ ẹ bá ti kí nínú lórí nǹkan ogun tẹ́ ẹ bá ti kí ní salatul khawfu tẹ́ ẹ bá ti délé ẹ tún gbọ́dọ̀ kí padà ìrun tẹ́ ẹ bá kí nínú mọ́tò ẹ tún gbọ́dọ̀ délé kẹ́ kí padà ẹ gbọ́dọ̀ tí gbà pé kírun ibi wà ọmọ Oniqurani òun náà dẹ̀ wà ń bẹ̀ tó jókòó kódà ṣe ló tún mírí ṣáà ti rí ọ̀gbẹ́ni yẹn ń bẹ̀ Oniqurani òun náà wà ń bẹ̀ tó mírí báyìí ni á tẹ̀ wá wò nǹkan tí ó wà sọ á wò nǹkan tó fẹ́ sọ. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. ẹ lọ lórí ìrìn ẹwà nù mọ́tò ẹ wá wo
ẹ sì lálùwàlá ẹ fọkàn sí tí mọ́tò yín ẹ ṣàlùwàlá ó ní torí pé irin mọ́tò yín náà iyẹ̀pẹ̀ ni awọ mọ́tò yín iyẹ̀pẹ̀ ni táyà mọ́tò yín iyẹ̀pẹ̀ ni gbogbo páànù mọ́tò yín iyẹ̀pẹ̀ ni ẹ fọ́ọ̀bà ẹ wá ní jẹ́ nìkan kan ó mọ̀ ẹ ní jẹ́ nìkan kan ó mọ̀ ẹ ní síláṣẹ hàn ẹ ní jẹ́ nìkan kan ó mọ̀. ẹ̀gbọ́n tí bàbá omi sọ wọ́n ní ẹ ní jẹ́ kéèyàn kankan mọ̀ pé ẹ fẹ́ ṣe táyà múùmù rárá èèyàn kì í sọ fún èèyàn kan lọ ṣe táyà múùmù tí ò bá ṣe wípé kò sómi tí ò bá tó sómi ni wọ́n tó ṣe táyà múùmù tómi bá wà wọ́n bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n lọ ṣàlùwàlá wọ́n kírun tó bá jẹ́ pé èèyàn ló ń travel lọ lásìkò òun tó yóò páàkì yóò sì ṣàlùwàlá yóò kírun yóò wá kó sínú mọ́tò yóò máa lọ padà tó bá wà nínú condition wípé kò lè stop mọ́tò tó wà bí alátara pé mọ́tò èrò ni wọn sì ní fún níyànda wípé kó bọ́lẹ̀ kó lọ ṣàlùwàlá kó lóun fẹ́ kírun so látara bẹ́ẹ̀ tómi bá wà lọ́dọ̀ ọrú ẹni bẹ́ẹ̀ yóò bọ́ sílẹ̀ yóò lọ ṣàlùwàlá yóò sọ gbàyànda lọ́wọ́ driver ní wípé òun fẹ́ tọ̀ wọn kúkú ní kó tọ̀ sínú mọ́tò yóò bọ́lẹ̀ yóò lọ ṣàlùwàlá tó bá ṣàlùwàlá tán torí pé wọn dìgbà láyè kó dúró kírun yóò wá padà sínú mọ́tò nínú mọ́tò tó bá wà níbẹ̀ ni ó ti máa wá kírun rẹ̀ lọ kò ṣe wípé bàbá yìí kàn mú fatuwa wá ní àwò kò ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n kàn dídí sọ fún wọn pé kọ́kọ́ lọ ṣe tàyámùmù bẹ́ẹ̀ pé tó bá wà nínú mọ́tò kọ́kọ́ lọ ṣe tàyámùmù ìgbà téèyàn máa ṣe tàyámùmù ìgbà téèyàn ò bá rómi àbẹ́ èèyàn ò láǹfààní àti rí lò omi tiẹ̀ wà àmọ́ èèyàn ò lè débi tó wà àbí àìsàn mú èèyàn débi pé èèyàn ò lè lò ó irú àwọn nǹkan tó lè fà á nìyẹn kò ṣe pé èèyàn kàn dédé sọ fún èèyàn pé ẹni tó wà nínú mọ́tò kókò lọ ṣàlùwàlá olómi bẹ́ẹ̀ oníyẹ̀pẹ̀ so èkejì ń bẹ bàbá ìtura ní tó bá tún fẹ́ ṣàlùwàlá yẹn àlùwàlá oníyẹ̀pẹ̀ yẹn kò gbọdọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ kó òun ṣàlùwàlá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ má ní àwọn èèyàn lára jẹ́ má ní àwọn èèyàn lára kódà bàbá ìtú sọ débi wípé kódà tó bá tún kírun náà ó máa kì í sínú ni ó máa kì í sínú ó ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun kírun a wò pé subhanallah kí lè léyìí báwo la fẹ́ ba ẹ̀sìn jẹ́ fáwọn èèyàn báyìí kí ló dé tá a fẹ́ dẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ torí kí ni ṣé kó lè sọ pé àwa náà wà ń bẹ̀ ni ẹ má jà dẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ ìdẹ̀sìn rú léléyìí á kírun bí ó báyè bá ṣe gbààyàn tó lè yín ó ṣe kírun tó bá gbà tí ẹ̀gbàláyè bá wà fún níbi tó jókòó sí dáadáa kó ṣe é bí ó báyè bá ṣe gbà á kò sí condition ẹ̀ níbì kankan èmi ń challenge bàbá yìí o so tó ọmọ wọn dẹ̀ ní wàá wò pé bí ó lè bọ́ ta kó wá bá wọn katira yẹn torí ẹ̀jẹ̀ ń dé mọ́bẹ̀ ní fẹ́ sọ̀rọ̀ jù ó fẹ́ lè bọ́ ta kó wá bá wọn kà á níbi tó bá wà wípé èèyàn ò gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé èèyàn ń kírun sáwọn èèyàn máa kírun nínú ọkọ̀ ojú omi nínú mọ́tò lórí nǹkan ọ̀gùn ní aeroplane níbo ni wọ́n ti sọ wípé tó kọ́ máa kírun kọ́ má jẹ́ káwọn èèyàn mọ̀ pé èèyàn ń kírun tó fi sọ pé kó ṣe tàyámù kó má jẹ́ káwọn èèyàn mọ̀ kó ń ṣe tàyámù kí ló wà ń bẹ̀ má ní àwọn èèyàn lára àwọn tó bá jókòó tiẹ̀ má ní wọn lára jẹ́ má ní wọn lára. ẹ fẹ́ kírun tẹ́bà tó wá ṣe tábà irú èmi ní ìsìn tí n bá gbà àwẹ̀ tàtà wá ẹ̀ nímọ̀ ìyàwó mi ò nímọ̀ ọmọ mi ò nímọ̀ so bẹ́ẹ̀ ṣe kírun yẹn nìyẹn ẹ kì í pẹ̀lá níyàn àtúnjá sí fi kírun nìyẹn o. adamallahu hayatahu. ṣé tí wọ́n tún di pé èèyàn lọ sẹ ẹ wá dúró lábẹ́lẹ́gbẹ̀ẹ́ bíríìjì kan lọ́nà Ìbàdàn lẹ́sírẹ́sì. lẹ́sírẹ́sì. táwọn kìkì náà bàbá yìí ọ. ṣé bá yìí ọ lẹ́gbẹ̀ẹ́ mi àṣẹ ìjì rẹ. ọgbọ́. La ilaha illallah. ẹ má da ẹ̀sìn yìí rú máwọn èèyàn lọ́wọ́ bí ò bá láǹfààní àti kí lábẹ́ bíríìjì tí wọ́n máa he ṣé kò ń sí mọ́ṣáláṣí ojú ọ̀nà ni ṣé téèyàn bá ń travel kò ń sáwọn mọ́ṣáláṣí ẹ̀gbẹ́ ọ̀nà kò ń sáwọn mọ́ṣáláṣí inú ìlú téèyàn ó plan tí wọ́n yabẹ̀ tí wọ́n ti kírun ni ó ṣe jẹ́ pé nígbà tó bá ń travel àbí tó wà ní ìrìn àjò inú mọ́tò yẹn ló ti gbọ́dọ̀ kí rárá bẹ́ẹ̀ kọ́
inú mọ́tò gbọ́dọ̀ kọ́ ni kó ti kí ó lè kí nínú mọ́tò tí ò bá láǹfààní àti wáyé pé kò ń ṣe mọ́tò ẹ̀ kò ń ṣe mọ́tò rẹ̀ ni mọ́tò èrò ló wọ̀ kò dẹ̀ ń ṣe pé gbogbo wọn mùsùlùmí ni wọ́n débi pé yóò sọ fún dráìvà pé tó ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa tá wà nínú bọ́ọ̀sì mùsùlùmí ni wá ẹ jẹ́ ká wá mọ́ṣáláṣí kan ká ti lọ kírun ó débi pé ó bára ẹ̀ ní kọ̀ǹdíṣọ̀n yẹn ìgbà yẹn ni wọ́n tún sọ wípé àsìkò oorun sì ti ń lọ àsìkò oorun tún ń lọ ahẹ́n ni wọ́n sọ pé kó kí kódà tó bá jẹ́ pé ìrun àyílà lásìkò ẹ̀ tó ló ṣe wọlé bá a nínú mọ́tò tí ò tí ì kí tẹ́lẹ̀ ó sì wà nínú mọ́tò ó lè dìlé ẹ̀ tó máa fi débi tó ń lọ tó bá máa fi débi tó ń lọ lálàásàrì àbí ibi tí wọ́n ti sinmi lásìkò àlásàrì kó káyìlá àtàlásàrì ẹ̀ papọ̀ ńbẹ̀ tó bá yẹ pé magrib àti ìṣá ni tásìkò magrib bá tó ó sì lè dìlé ẹ̀ dàsìkò àṣà tó bá débi tó ń lọ àbí tó bá fi máa débi tí wọ́n fi ti sinmi kó lọ kí wọn papọ̀ a ní sọ pé dandan àbí kó kí inú mọ́tò tá a bá sì sọ pé kó kí inú mọ́tò kò sí ní tó ń jẹ́ wípé wọ́n máa wá tọ́jú rẹ̀ wọn ò ní jẹ́ káwọn èèyàn mọ̀ kan wá lọ ó ṣe jẹ́ pé abẹ́ bíríìjì lẹ́yìn wá wò pé wọ́n ti lè he wọ́n tó bá lọ kírun ibo lẹ ti gbọ́ pé èèyàn ti ń lọ kírun bẹ́ẹ̀ rí àwọn kidnapper wa ń gbé bẹ́ẹ̀ níbi tó ti ń kírun káṣá lè sọ àsọdùn so torí challenge tí bàbá yìí mú wá òun ló jẹ́ ká fèsì wá ilà rí wípé àwọn kìíní àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ pọ̀ ń bẹ so challenge yẹn òun la ṣe ń wá. complete bid kan wọ́n gbé lọ ẹ máa sara sọ. bó bá délé tó ọ̀rọ̀ mi tó fọkàn balẹ̀ tọkàn rẹ balẹ̀. ọkàn rẹ balẹ̀ dáadáa. wá kírun. bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹgbẹ́ Abdulrahman Malam Abdulrahman Ariola wọ́n ní bóyá sísá náà dẹ̀ ni wọ́n ní báwo làwọn ará ilé òṣè ní mọ̀ pé èèyàn ń gbàwẹ̀ bàbá omi ní báwọn kódà báwọn bá wà nílé táwọn bá ń gbàwẹ̀ tàtà wá àwọn ará ilé wọn ò kì í mọ̀ nípa wọn gbàwẹ̀ so ìyẹn family issue nìyẹn kò jẹ́ ká bá yín wọbẹ̀ àmọ́ so possible kí èèyàn gbàwẹ̀ kí wọ́n má mọ̀ pé èèyàn gbàwẹ̀ tó ẹ̀ bá gbàwẹ̀ wọ́n fóúnjẹ lọ yìí wọ́n gbóúnjẹ àárọ̀ wá wọ́n gbóúnjẹ ọ̀sán wá kí lẹ́ wàá sọ fún wọn ká tiẹ̀ gbà bẹ́ẹ̀ wípé tó bàbá òun jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n gbàwẹ̀ tàtà wá so wọn ò mọ̀ lẹ́gbà tán bá gbàwẹ̀ àmọ́ àwọn ìyàwó ànábì wọ́n máa ń mọ̀ tá ànábì bá gbàwẹ̀ wọ́n máa ń mọ̀ nígbà tá ànábì ò bá gbàwẹ̀ sallallahu alaihi wasallam ẹni tó dáa jùlọ láàrin wa nù so ànábì a máa sọ fáwọn ìyàwó ẹ̀ pé tó èmi gbàwẹ̀ o mò ń gbàwẹ̀ so pé àwọn òun jẹ́ káwọn ará ilé àwọn ọmọ ìyàwó àwọn ò kí ń mọ̀ àwọn ọmọ àwọn ò kí ń mọ̀ báwọn bá ń gbàwẹ̀ tó àníkàtì ẹ̀gbà bẹ́ẹ̀ pé báwọn ṣe ń pláàni tiwọn nìyẹn bóyá bàbá òkè ń sábà jẹun lé ẹ̀ẹ́dá gbọ́ yé bẹ́ẹ̀ so àtijọ́ tó gbàwẹ̀ àtijọ́ tí wọ́n gbà àwọn ará ilé òkè ń mọ̀ ẹ̀já bá wọn tú bẹ́ẹ̀ wípé tó tí wọ́n gbà lérò nìyẹn. ìgbà tí màá ná tún fa kí mo sọ̀láàtà. ẹ rí i pé sọ̀láàtà tí wọ́n dákọ̀ òun ó ti ibẹ̀ yẹn ti fẹ́ dàrú ẹ mọ̀ wípé wọ́n ti tún sọ̀láàtì àkọ́kọ́ wípé tán bá ti kírun tán ọ̀nìfà idha qadaytumus salata fadhkurullaha qiyaman wa qu'udan wa ala junubikum wọ́n sì ti pín kọ̀ọ̀kan wọ́n ti mú ti àwọn kọ̀dìríyà fún wọn wọ́n ti mú àwọn tìjàníyà tó wọ́n ti mú eléyìí wọn tiẹ̀ wọn rí bí jó mọ́ so pé kí àti kọ̀dìríyà àti tìjàníyà káwọn méjèèjì mú àwọn méjèèjì ti pín jùnúbù oníbàyìí wọ́n ti pín in mọ́wọ́ so ìwú tó wá kù ní ìsìn fa idha tuma'nantum fa aqimus salah òun ni bàbá fẹ́ tú so wọ́n ní ọlọ́wọ́n bá wọ́n mú àyà yẹn ọlọ́wọ́n bá connect ẹ̀ papọ̀ ni ọlọ́wọ́n bá connect àyà yẹn papọ̀ ni ńgbà tí ò ti yé ìgbà tí ò yé ni wọn mọ bó ṣe fẹ́ tú fa idha tuma'nantum fa aqimus salah báwo ni wọ́n ṣe so pọ̀ mọ́ tàkọ́kọ́ kẹsì wá padà lọ síbi translation bó ṣe translation Yorùbá náà ni àwọn tí wọ́n ti tú sí èdè Yorùbá bá padà síbẹ̀ ó máa tún yé dáadáa so àmì ní máa tẹ̀sí so rí kọ́ńtẹ́nàsì bàbá nígbà tí wọ́n fẹ́ tú fa idha tuma'nantum fa aqimus salah torí pé aṣáfẹ́ tú àyà tí ó fi bá wọn ní súfì mu aṣáfẹ́ tú àyà tí wọ́n fi pọ̀ mọ́ pé ẹ wá ní kò sí súfì nú ẹ̀sìn so torí ká lè tú bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ẹ wo kọ́ńtẹ́nàsì bàbá. èyí òun ni lórí ìrìn àjò. subhanallah. lórí pé àwọn
jáde nígbà kan náà. Subhanallah. Wọ́n so pọ̀ ni. Wọ́n so papọ̀ kò jáde nígbà kan náà áyà. So ìdajì ṣé ìtumọ̀ ẹ̀ ni pé ìdajì áyà lọ́lọ́run bá sọ̀kalẹ̀ ni. Bàbá omi. Bàbá omi. Wọ́n so papọ̀ wọn jáde níbì kan náà. Ṣé áyà eléyìí? Áyà ni fa idha qadaytumus salata fadhkurullaha qiyaman wa qu'udan wa ala junubikum. Ṣé yẹn ló kọ́kọ́ sọ̀kalẹ̀? Fa idha tuma'annantum faqimus salata. Eléyìí wá ní tìrìn àjò. Wọ́n ṣẹ̀ wá jó papọ̀. Wọ́n wá jó áyà yẹn papọ̀ mọ́ra wọn. Bàbá omi. Tó. Edit ẹ̀ ni. Wọ́n kọ́ so gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ni. Bàbá yìí tún sọ pé wọ́n edit ẹ̀ ni. Subhanallah. Istaghfir rabbak. Ẹ mọ́ ti torí pé a fẹ́ ṣe rí báwọn béèyàn ò bá ń láwọn ṣàtọ̀hátì oríṣiríṣi nǹkan báyìí lẹ́nu. Téèyàn bá ń láwọn ṣàtọ̀hátì oríṣiríṣi báyìí kò lè jó ní súfì. Ìwò lè jó ní súfì irú àwọn onísúfì tọ̀ríkọ̀ yìí náà ni o. Kí ni gbogbo eléyìí báyìí torí tọ́lọ́hùn? Sí àyà Qur'ani ni bàbá yìí ń sọ̀rọ̀ báyìí sí. Wọ́n jó àyà yẹn papọ̀ mọ́ra wọn ni. Wọ́n connect ẹ ní. Wọ́n jó papọ̀. Ta ló jó papọ̀? Ta ló tó jó papọ̀? Ẹ̀yin lẹ gbọ́ yé àyà tó wà ń bẹ̀ ní bẹ́ẹ̀ bá ti kírun sọ̀látùl khawfu tán ẹ rántí Ọlọ́run bá lóòdó ní jòkó ní dùbúlẹ̀ kẹ́ máa rántí Ọlọ́run bá ní gbogbo ìgbà wadhkurullaha kathira la'allakum tuflihun ẹ rántí Ọlọ́run bá lọ́pọ̀ yanturu nígbà tẹ́ wà nínú ìfòyà fa idha tuma'nantum àmọ́ tẹ́ bá ti padà sílé tẹ́ ọkàn yín ti balẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ tí ì sí nílé náà ni ẹ ti parí ogun ọkàn yín ti balẹ̀ fa aqimus salat ẹ wá kírun yín pé ìrun tó jẹ́ wípé tó bá wà lójú ogun àwọn kan lè kí rákà kan lẹ́yìn ìmáàmù káwọn mú padà tún kí rákà kan tí wọ́n ní tó jẹ́ pé kódà ìgbà míì wọ́n kí lóòró tó jẹ́ pé bọ́ ṣe wà lójú lóòró yẹn náà lórí ìrìn wọn yẹn náà tí wọ́n ti kírun yẹn àbí lórí nǹkan ọ̀gùn kọ́ṣà make sure pé wọ́n kírun lọ́lọ́wọ́n àríkẹ́lá ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta kí wọ́n rí pé gbogbo òun kọ̀ọ̀kan wọ́n ṣàkí sásìkò rẹ̀ àfi tọ́lọ́run bá fún wọn nígbà láàyè ní tí àyà yìí fẹ́ tú ni ẹ wá dá gbogbo ẹ̀ wá ní wọ́n connect àyà yẹn papọ̀ mọ́ra wọn ni wọ́n jáde níbì kan náà so ṣé ìdajì àyà ló wá kọ́kọ́ sọ̀kalẹ̀ ìdajì kejì iṣẹ́ wá sọ̀kalẹ̀ létà ni tó kọ́lọ́ndà kó jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ kó yé wa láfi sọ wípé kò bá jẹ́ wípé bàbá omi wọ́n lọ sọ́dọ̀ Sheikh Mumbaz ni kí wọ́n lọ wà láyé Ibn Uthaymin tí wọ́n ti wọ́n sí náà yẹn kí wọ́n gbé akátì ẹ̀ fún wọn ní tafsir Ibn Uthaymin kájúwe ẹ̀ fún bàbá omi ẹ̀yin tẹ́yìn sọ pé Ibn Uthaymin wà ẹ lọ sọ́dọ̀ àbíyàwó ní Ibn Uthaymin ṣe tú àyà yẹn ẹ ṣàǹfààní tó pọ̀ gan púpọ̀ wọ́n jó papọ̀ wọ́n jó àyà yẹn papọ̀ ni ta ló jó papọ̀ ẹ sọ wípé ẹ gbọ́ àyà yẹn yé ẹ gbọ́ yé ni bàbá. tó ti yé nìsín kò jáde ńgbà kan náà ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ sí mo fẹ́ kó sọ̀rọ̀ sí kí n wá ṣàlàyé ẹ̀ fún yín dáadáa. Ìwọ náà ń bẹ fún. Ẹni bá fẹ́ ṣàtakò àyè wà fẹ́ tó bá fẹ́ ágíw. Àyè wà. Kí n wá tún wá ṣàlàyé kí n wá gbé àwọn tafsiru kí n wá fi yànnà náà fún yín dáadáa. Wọ́n fi yànnà náà fún wa. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ létí là ń bá sọ̀rọ̀. Now ṣáwọn èèyàn ń gbọ́ àwọn èèyàn kan sọ wípé we can't hear you again ṣá à ń gbọ́ mi dáadáa báyìí ṣáwọn èèyàn ń gbọ́ mi dáadáa báyìí. ṣá ń gbọ́ mi dáadáa. ṣáwọn èèyàn ń gbọ́ mi ẹ dákọ̀ ẹ bá tẹ́bẹ̀ síbẹ̀ ok wọ́n ní àwọn gbọ́ dáadáa. Now agbọ́n tí bàbá yìí sọ nísìn àti gbọ́ bí tí bàbá ti mú challenge yẹn wá ìgbà tí bàbá yìí bá yà yìí débi báyìí tí wọ́n rí wípé kò yé mọ́ dípò pé kọ́ dẹ̀ kú wípé Ibn Uthaymin tafsir Ibn Uthaymin dà kí ni Albani sọ nípa ẹ̀ kí ni Sheikh Mumbaz kí ni wọ́n sọ nípa ẹ̀ kí wọ́n sì lọ kọ́ kó yé bàbá yẹn wá throw challenge síta wípé tó àwọn ń retí ẹni tí ó tako àwọn lórí báwọn ṣe tú àyà yìí so ẹja tó gbọ́lẹ̀ kan sí so àwọn ń retí ẹni tí ó tako àwọn lórí àyà yìí káwọn ṣe wá kó ẹ̀rí bọ́ta àwa ti wá ń tako yín báyìí lórí ẹ̀ pé ń tẹ́ ẹ tú yẹn o kò sí tírà kankan láyé yìí mo dẹ̀ ń sọ mo tuntun sọ kò sí tírà kankan láyé yìí tó ń sọ orú ń tẹ́ ń sọ yìí tí tírà yẹn bá wá wà
èmi challenge pé ẹgbẹ́ tíra náà bọ́ta ẹja tún mú bọ́. ṣé tí wọ́n tún di pé èèyàn lọ sẹ ẹ wá dúró lábẹ́lẹ́gbẹ̀ẹ́ bíríìjì kan lọ́nà Ìbàdàn lẹ́sírẹ́sì. lẹ́sírẹ́sì. táwọn kìkì náà bàbá yìí ọ́. ní abá yìí ọ́ lẹ́gbẹ̀ẹ́ mi àṣẹ ìjì rẹ̀. ọgbọ́. La ilaha illallah. ọgbọ́nu. uncompleted building kan wọ́n gbé lọ ẹ máa sara sọ. bọ́bá délé tọ́ ọ̀rọ̀ mi tọ́ ọ̀fọkànbalẹ̀ tọkàn rẹ balẹ̀. tọkàn rẹ balẹ̀ dáadáa. wá kírun. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kírun. àìdá àti màánà tún fa kí mo sọ̀láta. ẹ rí i pé sọ̀láta tí wọ́n dá kọ́ òun. ẹ wojú bàbá yẹn rárá ẹ máa rí pé kí nìyẹn ò yé mọ́. bẹ́ẹ̀ sá tí wàá kí mo sọ̀lá ó di méjì. fún ẹ̀sà kọ́lé tó mú sọ̀láta. wọ́n á ní fún ẹ̀sà tí màánà tún. fàkì mo sọ̀láta. ìyíhun ni lórí ìrìn àjò. Subhanallah. ẹ wo bọ́lọ̀ ṣe sọ pé àwọn àyà yẹn wọ́n so pọ̀ ni kò jáde nígbà kan náà gbogbo àyà tẹ́lẹ̀ yẹn wọ́n so pọ̀ ni wọ́n ẹ́dìtì ẹ̀ ni. Subhanallah. ṣé ń gbọ́ kò jáde nígbà kan náà wọ́n ẹ́dìtì ẹ̀. ṣàlàyé ẹ̀ fún yín dáadáa. wọ́n náà ń bẹ fún. ní bá fẹ́ ṣàtakò àyè wà fẹ́ tó bá fẹ́ ágíw. àyè wà. kí wọ́n á tún wá ṣàlàyé kí wọ́n á gbé àwọn tafsiru kí wọ́n á fi yànnà náà fún yín dáadáa. wọ́n fi yànnà náà fún wa. ẹ̀yin tẹ́ ilé tí là ń bá sọ̀rọ̀. àwa wá ń sọ wípé tẹ̀fsìrì tá a sọ fẹ́ pé gbé jáde yẹn àwa sọ wípé kò sí nínú tẹ̀fsìrì kankan. So ẹni challenge tí wọ́n sọ wípé tó àwọn ń retí ẹni tó fẹ́ ṣàtakò ẹ rí wípé kíní ò yé mọ́ dípò pé màá yẹ kíní ìwò màá wá tu sọ tó bá di ní ìjókòó wọn míì àmọ́ rárá a máa wá wò àtakò ní ìsìn àwa ti wá takò yín lórí ẹ̀ pé ń tẹ́ tú yẹn bẹ́ẹ̀ kọ́ wọn ò jó àyà Kùránì pamọ́ mọ́ra wọn èèyàn kan ò tó jó bó ṣe wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala òun ni àyà tá a rí yẹn mùrọ́ọ̀dù Ọlọ́run Ọba ntọ́lọ́run Ọba àlékè alásìgbà lérò pẹ̀lú àyà yìí ó rọrùn púpọ̀ ó clear so nta wa ń sọ ní ìsìn pé àwa ti wá challenge yín àwa ti takò yín wípé kíní yẹn ò yé yín dáadáa ni àti kíní yẹn ò yé so pé wọ́n jó Kùránì papọ̀ kò jáde níbì kan náà wọ́n padà wá jó papọ̀ ni wọ́n wẹ́ẹ̀dì ẹ̀ ni wọ́n ṣe gbá ni so gbogbo àyà yẹn àwa sọ yí pé irọ́ ni kíní yẹn ò yé yín àyà yẹn ò yé yín dáadáa ni so ní ìsìn bẹ́ẹ̀ ṣe ti wá challenge wípé ẹ̀ ń retí ẹni tí ó takò yín àwa ti wá takò yín lórí ẹ̀ báyìí àwa ti takò yín pé wọn ò wẹ́ẹ̀dì àyà Kùránì wọn ò jó papọ̀ ó sì jáde níbì kan náà mùrọ́dù Ọlọ́run bá sì clear lórí àyà yìí ń tọ́lọ́run bá ń sọ ẹ wá ní ẹ fẹ́ gbé tírà jáde ẹ fẹ́ gbé tẹ̀fsírì jáde àwa ń challenge yín àwa ti ń challenge yín báyìí ìtumọ̀ àwọn verses yẹn àwọn èèyàn ń tẹ̀ jáde ẹ dákun ṣé èwo ni wọ́n wẹ́ẹ̀dì papọ̀ nù àyà yìí so kíní yẹn ti dàrú ńgbà tí wọ́n ti tú àkọ́kọ́ fún ti ní Súfí ọ̀hún wá mọ bí wọ́n ṣe fẹ́ tú last part yẹ wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ tú láfi wá kọ́ síbẹ̀ wípé tó àti Oníkùránì fúnra rẹ̀ àti bàbá mi àwọn méjèèjì papọ̀ làwọn wá challenge papọ̀ àwọn méjèèjì làwọn wá challenge pé tíra tó bá wí bẹ́ẹ̀ wípé kò papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọ̀tọ̀ ní fàídà anantum faqimus salah ọ̀tọ̀ ní tó ń sọ o tí ò sí ní nǹkan ṣe pẹ̀lú wípé tòkè sọ̀látùl khawfu ni o ti sàlẹ̀ yìí òun wá tó bá ti wà ní ìrìn àjò lòun wá ń sọ gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ yìí so àti Oníkùránì ni àti bàbá omi náà àwọn méjèèjì papọ̀ àwọn la wá challenge papọ̀ yìí so tí wọ́n ń béèrè wípé tó bá ti rá àwọn alátakò torí wọ́n ti mọ̀ pé àwọn onísúnnà ò ní jẹ́ kẹ́ ẹ ṣe ẹ rí gbogbo àwọn tó máa ń sọ pé wọ́n mọ̀ ju pé kán máa ṣe ìsìn ọ̀rọ̀ lọ ní ìsìn àlàyé ọ̀rọ̀ lápẹ́lẹ́ yàbí àpẹ́lẹ́ sí ọ̀rọ̀ ìjọ míì tó bá tún wá tá a bá rí pé sí ọ̀rọ̀ ni ó dáa àlàyé la rí wípé torí a rí wípé kíní yẹn ò clear kò yé wọn làwa fi pè é lálàyé ọ̀rọ̀ pé kò yé wọn so pé bóyá tá a bá ti ṣàlàyé ẹ̀ mú dẹ̀ rò pé pẹ̀lú àlàyé tá a ti ṣe yìí ó jẹ́ kó ti clear sí wọn tí ò bá tún ti wá clear sí wọn náà èyí tó náà fẹ́ kó jáde àwọn á retí pé kí wọ́n kó jáde kó wá fi ṣàlàyé àyà tí wọ́n bá tó bẹ́ẹ̀ láti tú tayọ tí Ànábì sallallahu alaihi wasallam tú fún wa lórí àyà yìí táwọn bá níbò míì tó ti fẹ́ tú àwọn là ń challenge yìí so kí wọ́n bọ́ta kí wọ́n wá ṣàlàyé ẹ̀lẹ́kùnrin. ẹni pé ó ti pé méjì báyìí sọ̀láta
tẹ fọ ìsàkọlẹ tó mùsọ̀láta tẹ bá parí irun fásikùrú la ẹ̀sà síkèrè kí a mọ̀ pọ̀ kó o dá. níjókòó àti nínàró. irun dúró lọ́tọ̀ àsìkèrè dúró lọ́tọ̀. ọlọ́wọ́n nífẹ̀ẹ́ sátìmọ̀ náà ń tún. ẹ rí pé kíní yẹn ti dàrú bàbá wa ń gbìyànjú àti wo bó ṣe fẹ́ so subhanallah. ọkàn yìí bá balẹ̀ ẹ kírun ẹ wà nù aeroplane ọkàn yìí ò lè balẹ̀. ọkàn ò lè balẹ̀ àbí tó bá land. ẹ lè fi síìtì pléènì ẹ lè fi ṣàlùwàlá àlùwàlá aláníyàn ni kì í ṣe pọ́wọ́ àbí ẹnìkejì rẹ pé mo fẹ́ ṣàlùwàlá mo fẹ́ kírun wọn yìí mọ̀ yìí sọ báwọn. kò ní di. àwọn oníṣẹ̀rẹ́ ò gbé wá báwọn bẹ́ẹ̀ sì bá ṣe gbọ́ ọ yé ni bẹ́ẹ̀ bá jọ ń lọ rìn àjò tẹ́ ẹ bá pọ̀ ẹ ti to line sí pléènì wọ́n ti ń fún yín bọ́dé páàsì ẹ má dúró kírun o. ẹ má pẹ́ tọ́ ẹ dákun ẹ fún mi sùúrù mi wọ́n sáré lọ kírun mọ́sálí tí ń wó lọ́ọ̀kan yìí. irun yẹn ò lè pé. irun yẹn ò lè pé. sọlátù lè káwọ́fì ni. sọlátù lè ọ́fì ni ẹ má dúró kírun àwọn kan wọ́n máa kírun ẹ wọ́n wá kó nira báwọn èèyàn lórí pọ́n kírun àìgbàgbọ́ yé nu. àìgbàgbọ́ yé tó ni. bó bá dénú pléènì fàníyàn kírun. fàníyàn kírun. tó o bá sọ̀kalẹ̀ láyọ̀ ọ kírun yẹn padà. ọ kírun yẹn padà. tó ibi tá a. sọ̀rọ̀tò lè hàwọ́fì lọ kí yẹn. irun bẹ̀rù ni. subhanallah subhanallah ẹ wo tún bàbá pè ní sọ̀rọ̀tò khawf bàbá mi in fact àwàdà yìí pọ̀ gan kọ́lọ́ ń ṣàánú wa bàbá ní tó bá ti wà ní aeroplane sọ̀látùl khawfu ni a fẹ́ kí na máa kí nínú aeroplane subhanallah àwọn tó lè fẹ́ máa mẹ́rin jáde nínú Kùránì rèé o wọn gba àwọn èyí tó bá make sense nínú àwọn ahadith ni wọ́n ń lò ó tún di àyà Kùránì yìí náà ní ìsìn báyìí ẹ wo bí wọ́n ṣe ń tú la ilaha illallah la ilaha illallah wọ́n ní salatul khawfu ní ìrun téèyàn bá kí nínú aeroplane salatul khawfu òun ni tán kí nínú aeroplane so àkọ́kọ́ nù nínú àṣìṣe ńlá ni téèyàn sọ wípé ìrun téèyàn bá kí nínú aeroplane salatul khawfu ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o kò sí tó ń tó ń pè ní salatul khawfu kan nù ṣé tí mistake bàbá yìí ti wáyé ni wípé ìgbà tó ti túfà idha qadaytumus salah fadhkurullaha qiyaman wa qu'udan wa ala junubikum tí wọ́n ti tú yẹn fáwọn onísúfí fa idha tuma'nantum fa aqimus salah bí yẹn ṣe kò ṣe di problem bí yẹn ṣe di problem nìyẹn wá mọ bí wọ́n ṣe fẹ́ túfà idha tuma'nantum fa aqimus salah wọ́n ní ìyẹn salatul khawf tẹ́ bá wà ní ìrìn àjò ọkọ̀ ní tẹ́ bá wà ní àjò wọ́n tún ní tẹ́ bá wà ní aeroplane inú khawfu ní ọkàn yóò lè balẹ̀ ẹ̀kejì ni ẹ̀kẹta ń bẹ̀ wọ́n wá ní tẹ́ ẹ bá tún wá kí i tán tẹ́ ẹ bá tún wá kírun èyíkéyìí irun tẹ́ ẹ bá kí nínú salatul khawf yẹ kí nínú aeroplane tẹ́ ẹ bá tún délé ẹ tún gbọ́dọ̀ lọ túrun yẹn kí subhanallah a rí wípé kò yé bàbá rárá àti rárá fa idha tuma'nantum fa aqimus salah mo tẹ̀ jẹ́rìí pé ní Kùránì ò ní bọ́ta kó wá dìfẹ́ǹdì odò yìí ó dá mi lójú bẹ́ẹ̀ pé ní Kùránì ò ní bọ́ta kó wá dìfẹ́ǹdì odò yìí fa idha tuma'nantum fa aqimus salah nǹkan kò yé bàbá yìí rárá wọn mọ bí wọ́n ṣe fẹ́ tú faqra fa idha tuma'nantum fa aqimus salah ẹ wá ní fa idha tuma'nantum tẹ́ bá ti wà nínú òrun ọkàn yóò lè balẹ̀ tẹ́ bá tún wá kí tán tẹ́ bá délé àfi kẹ́ lọ túrun yẹn kí àtòrítọ́ lọ́hùn ẹ má dẹ̀sìn irú fáwọn èèyàn yìí in fact bẹ́ẹ̀ ni ẹ ṣeun ìyá wa bàbá nídìí kí wọn ṣàlàyé tó pọ̀ gan ní mo rí wípé àlàyé ló jẹ́ ká ṣe fún wọn kò jẹ́ ká ṣe ìsìn ọ̀rọ̀ wọ́n nídìí kí wọn ṣàlàyé wọn mọ tó ń jẹ́ salatul khawf àti salatu ẹni tó wà lórí nǹkan ọ̀gùn tó ní udhur salatu ahlil a'dhar àti bó tẹ̀ yẹ pé salatul khawf náà wà lọ́ndà àwọn
salat ahlil a'dhar náà ni àmọ́ ìrun ẹni tó wà lórí nǹkan ọ̀gùn má bínú má bínú Abdulrazak Jalonibu má bínú dákun ó kọ̀ pa mí lẹ́rìn ni àmọ́ àwọn náà ń fi bígbà táwọn náà ń fi Kùránì ṣe ẹ̀yẹ ni bígbà tí wọ́n ń fi Kùránì ṣe ẹ̀yẹ ni ìbànújẹ́ ló jẹ́ ká tó bá pa àmọ̀túnmọ̀ tí wọ́n ń tú ni wàláhì ó jẹ́ kí inú bá èèyàn jẹ́ pé ẹni tó kọ́ dúró àwọn èèyàn síwájú àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ yẹn ká máa ń tí ò wá yẹ èèyàn yẹn kó máa wá sọ fáwọn èèyàn ń tọ́lọ́wọ́n bó ṣe lófin kó máa wá ṣe lófin fún wọn yóò bá ìyọnu jẹ́ gan púpọ̀ ń tó fà á nìyẹn ọmọ ìyá mi má bínú Abdulrazak Jalonibu olórúkọ ọ̀rẹ́ mi dáadáa ìkan náà àwọn àfáà wa ló ń jẹ́ bẹ́ẹ̀ Jalonibu. So bàbá yìí ní tá a bá ti kírun sọ̀látùl khawf tán nínú aeroplane tẹ́ ẹ bá ti délé àfi kẹtùrún kí bàbá omi kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o inshallah aṣàlàyé tó bá ti parí aṣàlàyé. tó o bá ṣe tá àmọ́mù ó ṣe tá àmọ́mù ọ̀rọ̀ mi ó wá rìn kúṣẹ́ ó ti kírun ó wá rómi. ọba rómi. ó ṣẹ̀ ṣàlùwàlá. ó ṣẹ̀ṣẹ̀ wá ṣàlùwàlá. omi ní máa bà táyà mọ́mù jẹ́. omi ní bà táyà mọ́mù jẹ́ àlùwàlá olómi ó lálàáfíà ju ti táyà mọ́mù lọ. tó o bá kírun bẹ̀rù tọkàn rẹ bá ti balẹ̀ ó túnrun kí. subhanallah. irun tó kí lórí ẹṣin bóyá o lè ṣẹ̀ṣẹ̀ kó má sọ̀ láyọ̀ ó kú sórí ẹṣin Allahu akbar. ọ ní jẹ gbèsè irun ṣùgbọ́n tó o bá ìsọ̀kalẹ̀ láyọ̀ ó túnrun yẹn kí o. ó túnrun yẹn kí sọ̀látùl khawf ni. yẹn lọ́lọ́run sọ fún wa pé sọ̀látùl khawf ni. Kùránì náà ẹ máa ń sọ pé àwọn ahlu sunna wọn mọ̀jú hadithi lọ Kùránì lè tútì yìí ṣé sọ̀látùl khawf ni sọ̀látù téèyàn bá kí lórí nǹkan ọ̀gùn ṣé sọ̀látùl khawf ló ń pè irun téèyàn kí lórí nǹkan ọ̀gùn kọ́ ló ń pè ní sọ̀látùl khawf èèyàn lè má wà níbi khawf kó dẹ̀ kírun lórí nǹkan ọ̀gùn ẹni tó ń travel nínú aeroplane kó wà nínú aeroplane yẹn ò sọ di wípé sọ̀látùl khawf ni tó wà lórí ẹṣin ò sọ wípé sọ̀látùl khawf ni ọmọ bàbá omi tó ń bínú lẹ́ẹ̀kan yẹn Abdulrazak Jalonibu bóyá kó o máa gbọ́ téèyàn bá wà lórí nǹkan ọ̀gùn èèyàn lè yan náfìlà lórí nǹkan ọ̀gùn Annabi sallallahu alaihi wasallam máa ṣe á wà lórí nǹkan ọ̀gùn tí ò ṣe sọ̀látùl khawf ni á sì máa yan náfìlà lórí nǹkan ọ̀gùn kò sí láì fi ń bẹ̀ èèyàn lè wà nínú ọkọ̀ ojú omi kó yan náfìlà èèyàn lè wà nínú aeroplane kó yan náfìlà èèyàn lè wà nínú mọ́tò náà kó yan náfìlà tó bá di wípé àsìkò ọ̀run ọ̀yàn fẹ́ lọ tó di kàráǹgídà bẹ́ẹ̀ tó di pásìkò ọ̀run ọ̀yàn fẹ́ lọ téèyàn wà ní irú nǹkan ọ̀gùn bẹ́ẹ̀ èèyàn lè kírun yẹn náà tí ọ̀dẹ̀ ní pé ní sọ̀látùl khawf kò ń ṣe sọ̀látùl khawf nìyẹn sọ̀látùl khawf òun láti ṣàlàyé ṣáájú lẹ́ẹ̀kan yẹn pé òǹgbà téèyàn wà lójú ogun ìgbà tó ń pè ní sọ̀látùl khawf òun ni ìrun téèyàn bá kí nígbà téèyàn wà lógun pẹ̀lú àwọn al-muharibun al-muharibun àwọn ẹni tá a máa ń jà lógun nínú àwọn kèfèrí so irú àwọn tá a bá wà lójú ogun pẹ̀lú wọn bẹ́ẹ̀ irú wọn gbà yẹn la máa ń ké sọ̀látùl khawf tá a bá wà lójú ogun bẹ́ẹ̀ kò ń ṣe nígbà tá a bá kọ́ wà lórí ìrìn àjò ẹni ìrìn àjò tá a bá wà lè yan náfìlà ń bẹ̀ tó bá di kàráǹgídá torí pé ọ̀ràn ọ̀yàn fẹ́ lọ a lè kọ́ràn ọ̀yàn náà lórí nǹkan ọ̀gùn wa tí wọ́n dẹ̀ ní pé ní sọ̀látùl khawf àwọn wá ní sọ̀látùl khawf ni tẹ́ bá tún wá kí tán ẹ gbọ́dọ̀ tún tẹ́ bá délé ẹ̀ tún kí kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn a ti ṣàlàyé pé sọ̀látùl khawf ó ń wà ní àyà tó wà ṣáájú ẹ̀ ipò ọlọ́run bá lékẹ́lá ní tẹ́ ẹ bá ti wà lójú ogun tẹ́ ẹ kọjú dà àwọn ọ̀tá kọjú dà yín ìmáàmù odò wọ́n lè tó sọ fún gẹ́gẹ́ bí ó ṣe wà ní rìwáyà Anas àtàwọn Jábìr oríṣiríṣi àwọn rìwáyà tó wá
wọ́n ní ọ̀nà oríṣiríṣi l'Ànábì fi kí salatul khawf ní dáhùn sí béèrè ẹni tó béèrè ìmáàmù ó dúró ní ọ̀nà oríṣiríṣi ni wọ́n fi kí salatul khawf. àwọn ọ̀tá wọ́n dojúkọ yàn báyìí ikọ̀ àwọn mùsùlùmí náà wà ń báyìí ìmáàmù ó wà ṣáájú yóò kírun wọ́n ó tó bí sọ́fù bí méjì àbí bí sọ́fù yẹn bá ṣe máa gbà wọ́n tó. àmọ́ ìtàn Nabi sallallahu alaihi wasallam tí wọ́n record most of them sọ́fù méjì ni wọ́n máa ń sọ. so sọ́fù méjì yẹn sọ́fù àkọ́kọ́ àwọn bá ìmáàmù kírun wọ́n lè bá kí débi wípé wọ́n jọ ṣe rùkú gbogbo wọn lè jọ ṣe rùkú tó bá débi ti sùjádà àwọn sọ́fù àkọ́kọ́ àti ìmáàmù wọn ó ṣe sùjádà àwọn sọ́fù ẹ̀kejì ó dúró àwọn ó gbé weapons wọn dání àwọn ò ní ṣe sùjádà pẹ̀lú wọn torí pé àwọn kèfèrí lè fẹ́ wá yabò wọn ní gbogbo àti gbogbo wọn bá ṣe sùjádà àwọn ó gbé àwọn nǹkan ọjà wọn lọ́wọ́ táwọn bá ti wá dìde dúró tó bá ti dìde dúró àwọn tó wà lẹ́yìn yẹn àwọn ó ṣẹ̀ wá lọ sí sùjádà tiwọn àwọn torí pé àwọn ti ṣe rùkú tẹ́lẹ̀ wọ́n ó ṣẹ̀ lọ sùjádà wọn nínú àwọn ọ̀nà téèyàn lè fi kí nìyẹn. so a ti sọ ṣáájú lẹ́ẹ̀kan náà wípé wọ́n lè kí ní rákà kọ̀ọ̀kan kí the first raka kí wọ́n kí pẹ̀lú mọ́ọ̀mù láti bẹ̀rẹ̀ dópin the second raka tó bá di second raka àwọn sọ́fù yẹn wọ́n bọ́ sẹ́yìn àwọn náà lọ defend àwọn tó ń defend tẹ́lẹ̀ àwọn wá join mọ́ọ̀mù fún the second raka so tí mọ́ọ̀mù bá ti wá sálámọ̀ tán oníkálukú wọn wá san raka kọ̀ọ̀kan wọ́n san raka kọ̀ọ̀kan wọn nígbà tí ìkọ̀ọ̀kan bá ti sálámọ̀ tán ìkejì ó san raka kan yòókù títí ẹ̀ náà tí wọ́n fi kí raka méjì so àwọn oríṣiríṣi ni wọ́n fi lè kí salatul khawf so tó bá wà lójú ogun ìyẹn ló máa ń kí salatul khawf tọ́lọ́run bá lékẹ́ lánífà idha tuma'nantum so bí condition yẹn bá ṣe gbà ni wọ́n ṣe máa ń kí salatul khawf ọlọ́run nífà idha tuma'nantum tọkàn yín bá ti wá balẹ̀ tẹ́ ẹ ti padà sílé fa aqimus salah ẹ wá kí bó ṣe jẹ́ kẹ́ ẹ kí pẹ̀lú àwọn orígun rẹ̀ àwọn arkanu rúkùnù rẹ̀ kó pé bó ṣe jẹ́ kẹ́ ẹ kí. so ẹ wá kí bó ṣe jẹ́ kẹ́ ẹ kí ìtumọ̀ àyà yìí nìyí gbà tí bàbá yìí ti wá tú the first part yẹn fáwọn onísúfí òun ní pàtì ẹlẹ́ẹ̀kejì yìí fi wá dàrú ni bàbá fi sọ di wípé wọ́n jó papọ̀ ni wọ́n jó papọ̀ ní wọn ọjọ́ jáde papọ̀ subhanallah fa idha tuma'nantum tẹ́ ẹ bá ti padà sílé fa aqimus salah ilé yóò tí ẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú pé wọ́n ń kírun lórí nǹkan ọ̀gùn. ẹyẹ ìdáfi dárúkọ Oníkùránì síbẹ̀ torí pé Oníkùránì náà wà níkàlẹ̀ ó wà ní Kùránì òun náà sì mìírí kódà ó ń sọ pé ẹ máa ṣí ẹ ní tó tún táìpù ẹ̀ síbẹ̀ pé tó káwọn èèyàn wá kẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láfi wò pé òdo lórí òdo kí ni ìṣepọ̀ jù báyìí lọ o a lè play gbogbo ẹ̀ tán àmọ́ torí challenge tí bàbá yìí sọ wípé tó ẹni tó bá fẹ́ takò àwọn lórí ẹ̀ kó takò àwọn ńlá fi wá bọ́ tàbí pé tó àwa sì takò yìí nítorí wípé ń tẹ́ ń tú yìí kò sí nínú àkọọ́lẹ̀ níbì kankan kò síbi tẹ́ ti rí wípé wọ́n ní wọ́n jó fa idha tuma'nantum wọ́n jó papọ̀ ni eléyìí ni salatul khawf fa idha tuma'nantum ni salatul khawf tí tòkè yẹn wá ní salatu ilé fa idha qadaytumus salah òun ní salatu ilé ìrun wákàtí márùn-ún ìrun alfajari àti asiri wọ́n tún sọ di pé salatu márùn-ún ni so a ti mọ̀ yí pé spíkà bàbá olómi náà ni Oniqurani so a máa retí so gbà tó sì wà ń kàlẹ̀ ńgbà tó ń challenging láfi wò pé bàbá lè má ráyè láti fèsì tó ní Qur'an bá ráyè kóhun náà fèsì ká gbọ́ kó bá wa tú àyà yìí kí ni túmọ̀ rẹ̀ fa idha qadaytumus salah. ó ń gbọ́ bọ̀. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. àsìkò tí irun bá yín lórí ẹ̀sìn ló ní wákàtí yẹn. ok. àsìkò tí irun bá yín nínú mọ́tò lákòókò rẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ dúró fọlọ́hún kẹ fàníyàn kí èyàn má fàníyàn kí. ẹ fàníyàn kí. òun fàníyàn kí. òun fàníyàn kí nìyẹn. bàbá padà ń ṣàlàyé bíbá pé wọ́n ní túmọ̀ kéèyàn fàníyàn kí òun lélẹ̀ a sọ wípé rárá àníyàn kọ́ nìyẹn so torí tá bá sọ wípé wọ́n ń fàníyàn kírun ó yàtọ̀ sí wípé kéèyàn fi ṣẹ́rí àwọn harakati bil ìmá yìí pẹ̀lú béèyàn ṣe ń tẹ̀ báyìí bẹ́ẹ̀ la ṣe máa ń kírun lórí nǹkan ọ̀gùn kákọ̀ demonstrate ilé ká dáadó sí ibà insha Allah tá a bá fẹ́ kírun lórí nǹkan ọ̀gùn bóyá orí ẹṣin la wà àbí nínú mọ́tò àbá wà nínú aeroplane ni
àbá wà lórí ọkọ̀ ojú omi so ó lè wà advisable ká má dúró kírun torí pé èèyàn lè lọ ṣubú àwọn kan bí èèyàn lè lọ forí gbá nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so látara bẹ́ẹ̀ wọ́n náà Nabi sallallahu alaihi wasallam Ànábì a máa yan náfìlà lórí nǹkan ọ̀gùn rẹ̀ wọ́n ní tó jíṣẹ́ sallallahu alaihi wasallam bá ti fẹ́ kírun lórí nǹkan ọ̀gùn a kọ nǹkan ọ̀gùn ẹ̀ a kọjú ẹ̀dá kíbílà a wá ṣe takbiratul ihram tá Ànábì bá ti ṣe takbiratul ihram tán Ànábì a wá tó bá jẹ́ wípé nǹkan ọ̀gùn ẹ̀yẹn ibi tó ń lọ kò ń ṣe bí kíbílà a ṣe wá dojú nǹkan ọ̀gùn ẹ̀yẹn kọjú ibi tí wọ́n ń lọ lẹ́yìn tó ti kọ́kọ́ ṣe Allahu Akbar tí nǹkan ọ̀gùn kọjú dá kíbílà so Ànábì wa yan náfìlà lórí ẹ̀ so eléyìí nínú ṣe sí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ni ẹ̀rí bẹ̀ làwọn àfáà àti rẹ́ẹ̀rí wípé tá Ànábì bá lè kírun lórí nǹkan ọ̀gùn á jẹ́ wípé inú mọ́tò náà nǹkan gbàláyé wà ká kírun aeroplane a lè kírun ń bẹ̀ so pàápàá jùlọ tó bá jẹ́ pé ìrun náfìlà ni so tó bá jẹ́ pé ìrun ọ̀ranyàn ni ká kírun ọ̀ranyàn lóòró ká dúó kírun ọ̀ranyàn ni làlúrí ló lè mú yàn má kírun ọ̀ranyàn lórí ìdúó ìrun tó bá jẹ́ náfìlà ìgbàláyé wà fún yàn kéèyàn jókòó kí náfìlà kò sí nǹkan kan tó ṣe mí nílàlúrí bí mo ṣe wà nínú ilé yìí nísìn mo lè kí náfìlà níjókòó bí mo ṣe jókòó yìí nísìn bíbá yìí ní kíbílà ọ̀dọ̀ tiwa bó ṣe jẹ́ kíbílà ọ̀dọ̀ tiwa yìí nísìn mo lè kí náfìlà wa nínú ilé láì ní dìde dúró ìgbàláyé wà bẹ́ẹ̀ kéèyàn kí náfìlà bẹ́ẹ̀ èèyàn lè kí náfìlà lórí bẹ́ẹ̀ tí n bá fẹ́ jókòó báyìí kí mo lè dùbúlẹ̀ kí n kọjú dá kíbílà kí n sì yan náfìlà àmọ́ Nabi sallallahu alaihi wasallam ní náfìlà téèyàn bá kí lóòró yóò gba ládàá rẹ̀ ìdajì rẹ̀ òun ni ládàá ẹni tó bá kí níjókòó ẹni tó bá wá dùbúlẹ̀ kí ìdajì ládàá rẹ̀ ni ó gbà téèyàn bá wà ní dùbúlẹ̀ àmọ́ tó bá jẹ́ pọ́nrán yàn ni nọ́mbà túláàsì ni pé ká dúó kí nọ́mbà túláàsì òun ni ká dúó kírun ọ̀ranyàn tá a bá ti wá dúó kírun ọ̀ranyàn níbikíbi kò bá jẹ́ pé inú mọ́tò náà la wà tí ò bá sí ewu kó jẹ́ wípé wọ́n páàkì ẹ̀ kalẹ̀ ni kò sí láì fi ń bẹ àdìdodo akírun lóòrò so tó bá yẹ pé àwọn mọ́tò wa lọ ní ká páàkì ká tẹ́ ìtẹ́ wa síbẹ̀ ká páàkì ká kírun nílẹ̀ẹ́lẹ̀ so tá a bá lè ṣe yẹn tó bá jẹ́ wípé nínú mọ́tò wa bóyá mọ́tò yẹn múùfù ni ká wà lórí ìjókòó wa tó bá jẹ́ pé àsìkò oorun yẹn ó lọ mọ́ wa lọ́wọ́ inna salata kanat ala al-mu'minina kitaban mawquta á wà jókòó á kì í orí ìjókòó wa tá a bá máa fẹ́ kí lórí ìjókòó báwo la ṣe ṣe wọn náà Nabi sallallahu alaihi wasallam tó bá ń kírun lórí ìjókòó lórí nǹkan ọ̀gùn á rọra tẹ̀ díẹ̀ báyìí fún rùkúù tá Nabi bá ń ṣe rùkúù á rọra tẹ̀ báyìí fún rùkúù tó bá ti dìde dúró á tẹ̀ dáadáa jù bẹ́ẹ̀ lọ fún sùjádà á tún padà sórí ìdúró ìjókòó báyìí ni wọ́n máa fi ṣe ìdúró rẹ̀ so lẹ́yìn ó dúró fẹ́ ṣe rùkúù Allahu akbar arọ̀dá tẹ̀díẹ̀ sami Allahu liman hamida rabbana walakal hamd hamdan kathiran tayyiban barakan fihi Allahu akbar a tẹ̀ títí tẹ̀ yẹn á ju títẹ̀ àkọ́kọ́ lọ tí ó dẹ̀ nídìí pé kó forí kan síìtì tó wà níwájú ẹ̀ tó bá yẹ pé inú mọ́tò ló ti ń kí kò nídìí kó forí kan so bá dẹ̀ jẹ́nu plane náà ni kò nídìí kó forí kan kankan á kọ́ tẹ̀ ní títẹ̀ tí ó ju títẹ̀ tó tẹ̀ fún rúkú lọ so tó bá ti kúrò ní sùjádà ìpadà yìí náà tó fi ṣe ìdúró yìí náà ni ó fi ṣe ìjókòó padà bí ó ṣe máa kírun ẹ̀ ní tí ó kírun ẹ̀ pé àmọ́ tí bàbá mi ń sọ wípé ẹ ní jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ń kírun ẹ ní jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ń ṣàlùwàlá níyẹ̀pẹ̀ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam so á kí bó ṣe jẹ́ ká kí náà ni àmọ́ làlúrí ló fà á pé ká fi ń kí lórí ìjókòó so a lè kírun ọ̀ranyàn nínú ọkọ̀ ojú omi nínú mọ́tò nínú train nínú aeroplane a lè kírun lórí ẹṣin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí rànkúmí a lè kírun ọ̀ranyàn wa lórí àwọn ọ̀ranyàn tó bá jẹ́ wípé làlúrí bá fà á wípé ká fi kírun bẹ́ẹ̀ tí ò bá sí làlúrí fún wa àfi ká bọ́ sílẹ̀ ká dúó ká kírun ọ̀ranyàn ni ká dúó lórí irun ká kírun so bí ò bá sí làlúrí tó bá jẹ́ wípé náfìlà ni kò sí láì fi ń bẹ̀ ká wà lórí nǹkan ọ̀gùn wa ká kírun lórí nǹkan ọ̀gùn wa kò sí láì fi ń bẹ̀ so eléyìí nínú tó gbajúmọ̀ ni àmọ́ ohun tó fà á tí bàbá omi tí wọ́n fi ṣe mistake òun ni wípé wọ́n tún fa idha qadaytumus salata fadhkurullaha qiyaman wọ́n tún fa idha qadaytumus salata àkọ́kọ́ wọ́n tún sí irun lé
pé òun lọ́lọ́run bá wá sọ pé lẹ́yìn irun yẹn o tẹ́ ti kí ń lé yẹn o ẹ wá dìde dúró kírun ẹ máa dìde dúró ṣàdíkìrì ẹ lè jókòó ẹ tún lè máa fi báyìí yẹn lọ tún sí junub wa inna lillahi wa inna ilayhi raji'un. So bó tẹ̀ yẹ pé junub ní tó ń túmọ̀ sí òun ni ní dùbúlẹ̀ pé ẹ lè rántí Ọlọ́run ọba kò sí láì fi ń bẹ̀ kí èèyàn rántí Ọlọ́run ọba ní dùbúlẹ̀ kódà bá a lè kírun ní dùbúlẹ̀ a lè yan náfìlà ní dùbúlẹ̀ làlúrí ló lè mú yàn kírun ọ̀ràn yàn ní dùbúlẹ̀. So ìyẹn so gbàtọ́ ti ṣe mistake yẹn ni wọn get fa idha tuma'nantum fa aqimus salah fa idha tuma'nantum fa aqimus salah. So ibi tí wọ́n ti ṣe mistake ọ̀rọ̀ yẹn ni. So àlàyé lẹ́kùnrẹ́rẹ́ òun ni ta ti mú wáyé pé kò sí láì fi ń bẹ̀ kéèyàn kírun lórí nǹkan ọ̀gùn tó bá jẹ́ pé náfìlà ni tó bá jẹ́ pé làlúrí ni bẹ́ẹ̀ ni a lè kírun ọ̀ràn yàn dípò pé kásìkò òórùn lọ á kírun ọ̀ràn yàn. wọn ò sì kí ń pè ní salatul khawf àwọn ìrun tá a bá kí lórí nǹkan ọ̀gùn a kì í pè ní salatul khawf a sì ní dáhùn yẹn padà tá a bá délé mọ́. ntọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ pé fa idha tuma'nantum fa aqimus salah ní pé tẹ́ ẹ bá ti padà délé tẹ́ ẹ ti kúrò lójú ogun ẹ wá kírun yín kí àwọn orígun ìrun yín kó pé nítumọ̀ rẹ̀ kí orígun ìrun tẹ́ ń kí kó pé kí àwọn ṣùrùtù ẹ̀ kẹmọ̀ wípé ìgbà tọkàn yín ti balẹ̀ ní ìsìn bóyá lélẹ́dé ni bóyá ẹ ti kúrò lójú ogun àmọ́ ẹ ti délé náà àmọ́ kàn yín ti balẹ̀ ẹ sí lójú ogun mọ́ ẹ wá kírun yín káwọn òpó yẹn pé nítumọ̀ fa aqimus salah kò ń ṣe pé wọ́n wá lọ jó papọ̀ pé wọ́n wá lọ mú ayẹ eléyìí wọ́n wá jó pọ̀ mọ́ tìta kọ́kọ́ pé yẹn ti rìn àjò léléyìí àmọ́ tí yẹn ti lé ni rárá. Àyà yìí salatul khawf ló ń bá sọ̀rọ̀ lápapọ̀. Salatul khawf ò sì ń ṣe irun téèyàn máa ń kí nínú aeroplane. Salatul khawf ò ń ṣe téèyàn máa ń kí nínú mọ́tò. Salatul khawf ojú ogun láti máa ń kí salatul khawf. Ojú ogun òun ló ti ń kí salatul khawf. Abẹ́rẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó fi ilé ìṣe sábà dáadáa. Dáadáa ohun tó pọ̀ ní bàbá sọ ń bíbá yìí àwọn fatawa tó yẹ wípé tó muhriqa ni lil qulub. So kọ́lọ̀ náà kó ṣọ́ wa ń bẹ̀. So ká má bẹ̀ sí jẹ́ fáwọn èèyàn òun ni la fi bọ́ta láti ṣàtúnṣe yìí àti wípé àwọn náà sọ wípé béèyàn bá tó bẹ́ẹ̀ kó bọ́ta kó ta àwọn láyà lórí eléyìí àwọn wà fèsì àti wá jáde àti challenge wọn pé kò rí bẹ́ẹ̀ bó sì ṣe rí làwa ṣe sọ yìí tó bá wá yàtọ̀ síbẹ̀ kí wọ́n jáde àmọ́ tí ó bá ti yàtọ̀ sí bá a ṣe sọ yìí lẹ́yìn tí wọ́n bá ti lọ wá gbogbo tírà tó ní Kùránì náà tó bá jẹ́ pé bí mo ṣe sọ yìí ni so ànídìí sí wọn kí wọ́n kọ̀ ṣàtúnṣe lórí ní tá a ti sọ yìí abẹ́rẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó dà kó fi ṣe sábàbí dáadáa fún wa àti gbogbo ojú tó gbọ́ àtàwátà sọ́nà kó já bá níbi tó lérè subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ọmọ kan nínú àwọn wọn ní Oniqurani ń dìfẹ́ǹdì òrùka ìṣọ́ra subhanallah ṣírkù ni o tó bá yẹ pé lóòótọ́ ni wípé Oniqurani ń dìfẹ́ǹdì òrùka ìṣọ́ra bí a ti ń bá rí ọ́díò ẹ̀ àbí fídíò ẹ̀ níbi tó ti sọ so bí a lè wá sọ̀rọ̀ nípa ẹ̀ so bọ̀ tó bá yẹ pé lóòótọ́ ló ń dìfẹ́ǹdì ẹ̀ ṣírk ni torí pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó rí èèyàn tó ń lo òrùka bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní inzi'ha fa innaha la yaziduka illa wahna aw kama qala sallallahu alaihi wasallam ìpéjọ kó gé dànù kó sọnù torí pé kò ní lẹ́kùn kankan ju ọ̀lẹ lọ yóò máa rẹ̀ ńlẹ̀ ni yóò sọ ẹ́ dọ̀lẹ ní gbogbo ìgbà tó bá ti ń ta nǹkan kan mọ́ra tó fi ń ṣe ìṣọ́ so àmọ́ tó bá yẹ pé lóòótọ́ ni Oniqurani sọ tó bá yẹ pé lóòótọ́ ni ajẹ́ pé ó ń dìfẹ́ǹdì ṣírkù nìyẹn kọ́lọ́mù bá kó sọ wa ń bẹ̀ bọ̀ mo jẹ́rìí pé kò ní sọ sọ̀bọ̀ tó bá sọ ẹ dákun ẹ lè bá wa sẹ́ndì ẹ̀ ká lè tá bá rí áfíìsì lórí ẹ̀ insha Allah subhanakallah.